ògiri rẹ ti lanu ó torí ìjẹkújẹ ó tayé ọmọ ẹ̀ dànù gbogbo ìyà tí ọmọ ẹ̀ jẹ ìlágùn wo ọmọ yẹn sìn ó ń bẹ ní mọ́ṣúárì lọ́wọ́ ẹni tó pèrè ẹ̀ níyàwó ó ń ṣe ayé tiẹ̀ lọ́wọ́ ó ń jayé ó ń flesh ó ń lọ patí ó ń gbádùn kò tiẹ̀ ronú pé bóyá òun lọ kọ̀ọ̀kan bì kan pé bóyá ẹni tóun fẹ́ ó sì wà mọ́ṣúárì ọmọ tó ló wà lọ́wọ́ òun tí ì ṣe tọkọ ṣùgbọ́n tó rí tọkọ ní ṣe tó bá yẹ pé lóòótọ́ ọkọ tó ló bímọ fóun yẹn ló ń bẹ ní mọ́ṣúárì á máa ṣe fàlàfòlò á máa ṣe yòlòyòlò á máa ṣèṣe pé kí ló kàn yín a tún máa bọ́ta tún máa sọ fẹ́yìn òbí tẹ̀ bí lọ́mọ ẹ rí pọ́ máa lè níyín nínú ìran yín ẹ rí pé ìran màálù ìran ewúrẹ́ ìran àgùntàn ó ní ìran Joseph Alọ́ba àti Bọ́sẹ̀dé Adéyẹmí àbí Ọláyẹmí àbí kan méjèèjì orúkọ ẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹnu mi gbà láti sọ pé ọmọ àlè lẹ́yìn méjèèjì mo ń sọ níjọ́ náà pé ẹ ti ta ọmọ yín ẹ ti ta orírun rẹ̀ ìyàwó abọ́ta ní several times ló máa ń fìkà gún yín nímú ìyàwó ń ṣayé ọmọ tí yín bẹ mọ́ṣúárì tí wọ́n ti gbé sin ọmọ tí yín bẹ níbi tó wà tí wọ́n ti gbé wọlẹ̀ ṣùgbọ́n ìyàwó ń ṣe ayé ta ni ó mú mi ó tún wá ń ṣe fàlàfòlò débi wípé a tó bọ́ta ní kí lẹ fẹ́ ṣe ogún tí ọmọ tí yín jìyà fún gbogbo ìyà tí ọmọ tí yín jẹ lórí wípé kí òun lè rí bí lálùyọ́nú ayé ọmọ yẹn sá eré tó fi kú ogún yìí wọ́n wá kó fún ọmọ ẹlòmíì nítorí wípé àìní ìtẹ́lọ́rùn Jòsí you welcome ma and tempera nítorí àìní ìtẹ́lọ́rùn ìjẹkújẹ mo sọ̀rọ̀ yẹn àwọn olórí ibú mọ́ sàǹfààní yẹn lọ gbéra wọn ṣépè tọmọ tọkọ bọ́n ṣe sọ pé àwọn máa bẹ́rí ọmọ àwọn gbogbo ọmọ táwọn bí bẹ́ẹ̀ náà láwọn máa dopó ọ̀sán gangan ṣé ọ̀rọ̀ tí mo wá sọ ṣé kò wá ní ìtumọ̀ ní etí ara tí mo sọ rèé mo ní Jòsí torí ìjẹkújẹ ó dẹ̀ ta yí ọmọ ẹ̀ dànù ó pe èèyàn kan ìgbà dẹ̀ dìde fún ẹ èèyàn kan ṣoṣo ló pè wòye ìgbà orí tó dìde fún ẹ èèyàn kan ló pè bó tilẹ̀ jẹ́ pé ẹ ní plan fún DNA fún ìyàwó ọmọ yín torí láti 2024 tí mo ti gbọ́ àṣírí ohun tó ṣẹlẹ̀ sí Mohbad àti ìwọ Jòsí tí mo dẹ̀ ní evidence gbogbo ìwà tí Jòsí wù ló jẹ́ kí n sáré bọ́ta pé má jẹ́ kí wọ́n fi obìnrin mú ẹ̀ wọ́n máa ti oríṣiríṣi obìnrin sí sàkání ẹ má torí wípé olókòndì kó máa bá gbogbo wọn sùn ṣe báwo èèyàn ní ẹni bí ni mí ṣé yù tí pé mi ní evidence mi lọ́wọ́ máa kàn máa dédé sọ̀rọ̀ sẹ́rò pé má dì ní sọ̀rọ̀ pé mi ní ẹ̀rí ọ̀rọ̀ lọ́wọ́ níjọ́ tí mo sọ fún pé Jòsí ní woman kan tó ń wọṣọ wòlíì tó máa ń ṣe wòlíì báyìí tó ní ọkọ méjì wọn lọ́kọ méjì ló ti fẹ́ woman yẹn ti kọ́lé ilé ti Jòsí lòun fẹ́ woman yẹn ó lò máa fẹ́ sílé gbìyànjú sí woman yóò lè fẹ́ ó fẹ́ gba ogún ni woman yóò lè fẹ́ Jòsí dúró di owó ọwọ́ Naira Marley tí wọ́n bá ti fún ní owó ọwọ́ Naira Marley yẹn àwọn máa lọ ra lé sàbújá táwọn máa jọ gbé bẹ́ẹ̀ ó rò pé mo máa dì sẹ́mi ní ẹ̀rí tí mo sọ mo ní many voice note of Jòsí àtàwọn àlè rẹ̀ ló ń bẹ ní ọwọ́ mi bẹ́ẹ̀ mo sọ mo sì ní àlè tó mẹ́wàá àlè rẹ̀ tó máa tó mẹ́wàá mo lélẹ̀ tó bímọ tó jẹ́ pé lára àwọn tó lò ń kọrin ìnídàkú àtàwọn méjì ń ṣe àwọn kan ṣe elégbè olórin fún àwọn ara àwọn elégbè rẹ̀ tó ń kọrin fún ó ń láwọn ìkan wà tó ń ta oúnjẹ nínú wọn dẹ̀ tún brief ẹ èyí tó ń ta oúnjẹ nínú wọn tó ní ọmọ Jòsí mọ̀ pé ó ní ọkọ lé ó dẹ̀ máa pe woman yẹn ní òru Jòsí tí n bá play àwọn voice note fún ọ torí ẹ̀yìn ìkan rò wípé èèyàn máa dédé sọ̀rọ̀ mo dẹ̀ bọ́ta mo kọ́kọ́ fún ẹ ní ìkìlọ̀ mo wọ́nu ẹ títí o ní kí n gbẹ́nu mi sọ́run àwọn èèyàn yín bẹ̀rẹ̀ sí ní gbéra wọn ṣépè tọmọtọmọ kiri mo ní tó ń ṣe ó máa lulẹ̀ má gbàgbé ìrántí Ọlọ́run ti ara mi fún ọ ìrántí Ọlọ́run mi ti ara mi fún ọ ní 2023 October Jòsí o ti wọ one chance wọ́n náà lulẹ̀ tó bá sì ń tojú ọ̀nà tó ń tọ̀ tó ò bá gba ojú ọ̀nà gidi ojú ọ̀nà tó ń tọ̀ kìí ṣe pọ́rọ̀ DNA test gangan ikú tó pa ọmọ ẹ̀ ló máa jẹ́ kó gba ogún tó o bá sọ ikú tó pa ìmọ́lẹ̀
gbogbo ń tẹ́ ẹ mọ̀ nípa ìmọ́lẹ̀ tó o bá sọ jáde lẹ́nu kò nídìí DNA test Josie ó nídìí DNA test torí kò possible kan mú ẹni tó ṣekú pa ọmọ ẹ kan tún wá ní fẹ́ lọ kó ogún fún kò work kódà bọ́n bá máa kó ogún yẹn fún ìwọ náà máa ní pé kó fún ọmọ yẹn tó bá yẹ pé Mohbad ló ní ìgbà yẹn lẹ́nu rẹ̀ wọ́n tọ̀rọ̀ pé ó máa ṣe DNA test lórí ọmọ bọ̀ kì í ṣe DNA test ló máa ṣáájú ṣùgbọ́n àwọn manipulator àwọn bandits àwọn justice bandits àwọn tó jẹ́ pé justice bandits ni wọ́n J4M bandits àwọn tó láwọn ń jà fún Mohbad tó yẹ pé bandits ni wọ́n àwọn J4M bandits they use opportunity of DNA wọ́n fi dojú èyí tó jẹ́ the priority of the killer wọ́n ní kẹfílẹ̀ ẹgbẹ́ ọ̀tí Tonto Dike sọ Tonto Dike sọ wípé sọgbọ́n tó wí ó ní ẹ jẹ́ ká fi killer sílẹ̀ ó ní let's face the bully let's leave the murderer first later we will go back there but now let's face the bully kan jẹ́ káwọn face àwọn tó jẹ́ bully yẹn Naira Marley kan fẹ́ bring down then kan wá face tana pé kan fi murder lẹ̀ tí ò bá jẹ́ pé wọ́n mẹ́ni tó pa ìyẹn túmọ̀ sí pé kì í ṣe bully ló pa Mohbad ṣe bí Nigeria government mọ̀ the human right the all over the world the all Nigeria human right he heard that message nígbà tí Martins gbé jáde gbogbo àgbáyé ló gbọ́ sẹ́ni gbogbo ẹ̀sùn dodo láyé yìí nínú ayé yìí ẹ̀ṣẹ̀ ni gbogbo tó bá dẹ̀ mọ́ ṣe wà ká ẹ̀san rẹ̀ ṣé ìgbọ́rọ̀ tí Martins sọ nígbà tó gbé jáde tí Tonto Dike sọ̀rọ̀ níbẹ̀ ó ní let's leave the murderer the bully is very important let's face the bully that means ẹ ti wá rí dájú pé ẹni tí wọ́n sọ pé ó pa ìmọ́lẹ̀ kọ́ ló pa ó yé àwọn gẹ́gẹ́ pé Naira Marley tán pariwo pé òun kọ́ ló pa nínú òyìn ìpele méjì ni wọ́n ní ẹ jẹ́ ká fi bully ilẹ̀ ká fi murderer lẹ̀ let's face the bully let's leave the murderer let's face the bully then wọ́n ti wá jẹ́ kó yé wọn nínú ẹ̀ pé ọ̀tọ̀ ni murderer ọ̀tọ̀ ni bully ọ̀tọ̀ ni bully ọ̀tọ̀ ni wọ́n mọ̀ murderer wọ́n ní ká ẹ filẹ̀ bully yẹn gangan ni kókó torí pé they have a target and you guys know but they use you people you J4M bandits yìí they use you to destroy the case of that boy because you are collecting money kò sẹ́ni tí ò gba bribe nínú yín kò sẹ́ni tí ò gbowó torí ẹ̀yin tẹ́ ẹ̀yin sókè tẹ́ ẹ bá wọn dojú ẹ̀rú ẹ̀yin náà gbà tí torí ẹ̀ wá jẹun kò sí wàhálà ṣùgbọ́n Ọlọ́run ó san fún yín gẹ́gẹ́ bí sí ọwọ́ yín nígbà tí mo ń sọ Josie tó níyàwó ńlé mo ní wọ́n tara obìnrin mú ọ gbogbo tó o bá ṣe pátápátá gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ pé obìnrin ló fẹ́ wọ́n dẹ̀ máa fobìnrin yẹn mú ẹ gbogbo tó fẹ́ ṣe yẹn wọ́n máa fi gbé ọpọlọ ẹ náà máa fi yí ìdànù torí mọ̀ pé ò ní làákàyè tí bàbá Mohbad bá sùn pẹ̀lú ọmọ kékeré obìnrin wàláhì kò lè sùn kọ́mọ yẹn sùn ó máa là bẹ́ẹ̀ mo sọ ó máa là kò lè sùn kí màálù sùn kò lè sùn káwọ́ láyé ó lè dóró mẹ́fà kílẹ̀ tó sùn mo sọ pé níjọ́ tó ń bọ̀ láti mọ́ṣúárì tó lọ wo ọmọ rẹ̀ sẹ́kọ̀ọ́ lóbìnrin tó pé kò ṣe jáde kó dìnnà ẹ̀ wúmà tí mo ló ń kọrin tí mo ní ó ṣe légbè lẹ́yìn rẹ̀ ṣé bí fọ́ọ̀sì rẹ̀ ṣe dọ́dọ̀ mi ṣe tú ọkọ rẹ̀ ni tí n tún wá rán ẹ létí Josie ìjọ tí wúmà yẹn ń pè ẹ lórí fóònù tó ní ọkọ òun kó ló ọkọ òun pẹ́ ní àwọn olè kan wọlé wọ́n já kó ló ọkọ òun 300,000 naira ló wà nínú kó ló ọkọ òun so ti rántí 300 ló wà nínú kó ló ọkọ òun tí wọ́n fi sọ wípé tí wọ́n náà sọ̀rọ̀ eré òyìnbó ṣé bí ayé ṣe rí yẹn ni èèyàn kan fẹ́ máa dẹ́ra yín díẹ̀ gẹ fún ẹ kó mọ́ dàbí pé ń parọ́ mú ẹ mo ní fọ́ìsì ẹ tó sẹ́ndì sí mi sẹ́ mo ní ọkọ wúmà yẹn gbogbo bó ṣe máa ń pe wúmà yẹn ní alẹ́ tó máa parọ́ wípé rìhásà lẹ fẹ́ lọ sí I have the record tó máa sọ wípé jẹ́ra yín ẹyọ kan jẹ́ yín ẹyọ kan jẹ́ tó máa sọ wípé ẹni rìhásà torí pé wúmà yẹn máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ àwọn obìnrin àjòjì àwọn obìnrin òfò tán lọ́kàn lé tán tún mọ̀ yàlẹ̀ ọkọ yóò wà nulẹ̀ yóò sì máa báwọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bóyá yàrá tó wà tọkọ rẹ̀ sùn ò papọ̀ ó ní wọ́n jálẹ̀kùn lé wọn kó 300,000 naira ọkọ tó ní níbi tí ayé kékeré dé nísìn
báwo ni wo gbogbo voice ẹ ní Josi orí bó ṣe pọ̀ gan orí bó ṣe mi ìparọ́ mọ́ ẹ mo sùn ní mi lórí phone tí mo ń lò yìí mi ìparọ́ mọ́ ẹ jẹ́ kí n jẹ́ low volume kí n fi wo eléyìí tí mo fẹ́ kí n fi kọ́kọ́ play kan fún ẹ jẹ́ wo eléyìí tí mo fẹ́ yín jẹ fún ẹ bẹ́ẹ̀ bọ̀ jẹ́ wo eléyìí bọ̀ gbogbo àwọn tó ń gbowó lọ́wọ́ àwọn ọmọ kékèké náà tó ń lá gbogbo wọn náà wà bí o jẹ́ wo bọ̀ jẹ́ lọ sókè torí ó pọ̀ gbogbo bọ́n ṣe ń tọrọ owó lọ́wọ́ ẹ we have it o fọ́ọ̀ṣì pọ̀ mo kàn sáré fẹ́ yín díẹ̀ jẹ́ ni o bọ̀ jẹ́ sáré yín díẹ̀ mi fẹ́ yín fọ́ọ̀ṣì ẹ pọ̀ lẹ mo fẹ́ yín díẹ̀ jẹ́ ni bọ̀. Josi ọmọ àtẹ lọ́wọ́ mi Ọlọ́run mo mú ẹ. Josi ó dọkọ̀ jàjà mo tẹ́lẹ̀ a tún wá máa sọ̀rọ̀ dídùn a máa sọ̀rọ̀ sókè náà sọ̀rọ̀ sókè náà a tún máa díhùn dọ́kọ̀dọ́kọ̀ èèyàn ó dọkọ̀ jàjà lọ a tún máa díhùn fáwọn ọmọbìnrin lórí fóònù jẹ́ sáré play tí mo gbọ̀gbọ̀. Wo this woman so I got the last Monday I want to very little fún wa wọ́n dẹ̀ wá go jọ okay ṣé Monday la máa padà sí a ó ṣe ká padà nírọ̀lẹ́ Monday tó gbọ́ fún yìí so wọ́n fọ́ Sunday la fẹ́ lọ àbí báwo ni mo ṣe feel ẹni play tán tó máa kúrò torí pé tó bá ti mọ̀ pọ́kọ rẹ̀ wà mẹ́wàá máa lé fẹ́ lọ sí rìásà so ọmọ bí ó ti dáwà mi ọkọ rẹ̀ ká gbogbo tó ń ṣe sílẹ̀ ìyẹn ò kàn fi bí léèrè ni that's why tó pé tí ọkùnrin míì tó bá máa àṣírí tó ìyàwó ń ṣe wàlẹ̀ wọn lè má sọ̀rọ̀ gbogbo bó ṣe máa ń pè lóró òru ní ẹ̀gbẹ́ má nìyẹn tó máa ń pè lóró òru jẹ́ túbọ̀ ẹwẹ́ tó lóru díẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wá tó lóru jẹ́ bẹ́ẹ̀ wá tó lóru jẹ́ bẹ́ẹ̀ wá tó lóru. so that wàá lè wá dáná Tuesday. bó ṣe ń kọ́ wúmà yẹn wo ní òkọ ọmọ sí. It's okay, it's okay. So. Bọ̀ tó bá tún wá bọ́ta tó sọ fún mi pé ọmọ kò máa ń deny máa wá bẹ́ẹ̀ play rẹ̀ tán ibi tó ti ń purọ́ rìásà tó wá dópin ìrìn àjò tí kẹ̀yìn wá ní ó wà lára yín ọmọ gbogbo òjé yẹn tí wọ́n náà wá rẹ́rìn mọ̀ torí pé èèyàn kan wà lọ́dọ̀ tiẹ̀ ó ní ace kó tètè ká ló jẹ́ bẹ́ẹ̀ ace pé rìásà lẹ́bí ń bojú gbogbo bó ṣe ń pè lóró òru bó ṣe ń pe wúmà yẹn lálálẹ́ lóru tí wúmà yẹn ò ní lè sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkọ tí ó ra máa sọ̀rọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ àti ibi tó ti pè ọ́ tó ló lè bọ́nu lé àwọn ó gbé ó jí owó ọkọ ń tó ní nílé ayé ẹ̀sìn that same woman àti that girl mi ò mọ gbórúkọ wọn mú wọn mo ní fọ́tò gbogbo wọn sóko má tẹ̀ torí pé ọkọ̀ọ̀kan dalé eléyìí rú torí fọ́ fọ́tò ọkọ rẹ̀ àti ẹ̀ síta gbòòlà so wá rẹ̀ ọmọdé tó tún lálẹ́pọ̀n náà láti 2023 láti bí November December tó ti bẹ̀rẹ̀ òṣì láti jọ́ tí ọmọ ẹ ti kú ló ti bẹ̀rẹ̀ òṣì kì í ṣe pé voice ṣe dọ́wọ́ mi ó ti wà lọ́wọ́ mi láti ìtorí ẹ̀ ni mo ṣe ń fún ẹ lẹ́gbàá ó ti wà lọ́wọ́ mi ti pẹ́ mo dẹ̀ ń kí ẹ nílọ pé má jẹ́ kí wọ́n lo àwọn èèyàn wọ́n tó ń lo ọmọdé wọ́n tó ń lò fún Josi dẹ̀ wọ́n one chance torí pé kò lè rí nǹkan tó wà lábẹ́ ṣòkòtò mo ló ní woman kan báyìí tó pupa tó ń fẹ́ ìyẹn máa ń wọṣọ bí kíní òun ló sọ pé òun fẹ́ eléèdè ní ìyàwó ọkọ méjì náà ló ti fẹ́ ló ní ọlọ́kọ méjì ni
tó dẹ̀ jẹ́ wípé ìyẹn máa gba properties lọ́wọ́ ẹ̀ ni kò ní fẹ́, ìyẹn ni jòsí ń sọ gbàdá pé ó fi ṣe yànga. Ọ̀dẹ̀ ní woman kan tó kọrin fún yín lórí TikTok yìí tó kọrin fún Mohbad wọ́n lọ láwùmọ̀ ẹ̀yẹn náà voice ẹ̀ náà wà ń bí tó kọrin fún yín ìní brief orin yẹn tán ìní kọ́ débẹ̀ òun gangan dá orin kan fún yín so láwùmọ̀ yẹn àbò la jẹ́wọ́ so la àbò la ó la àbò la mo wá sọ fún èmi kìlọ̀ fún ẹ ní ìsì ọmọlúàbí wípé kó wà kí ẹ fún pé ogún tó ń lé torí pé òun sá eré ogún náà fi ń ti oríṣiríṣi àwọn èèyàn fún ẹ mo ní àwọn tó ń pè ní tíìmù ẹ alábọ̀dé pọ̀ nínú wọn most of them wọn ló ti fálẹ́pọ̀n dì tán ti wá jẹsẹ̀ wò ṣùgbọ́n o rò wípé wọ́n ló gbọ́n jù voice note pọ̀ wallahi voice note pọ̀ sórí lórí fóònù yìí ó pọ̀ gbọ́kàn píkì díẹ̀ mo tún forward sórí ti bí voice note ẹ máa pọ̀ jòsí gbogbo sórí woman tó ti ẹ̀jọ́ lọ́kọ àwọn ọkọ lé ẹni tó mọ̀ pé ó níyàwó sí wọ́n lè gbà kan máa dóyàwó ẹ̀ so o lè gbà kan náyàwó ẹ̀ so o lè gbà kan máa ti gíbọ̀ fún ọ̀yàwó ẹ̀ so gbà kan lè gẹ̀ẹ́sẹ̀ yàwó ẹ̀ woman yẹn wọ́n ó sọ̀rọ̀ sókè òun nẹ́tíwọ́ọ̀kì ni ó sọ̀rọ̀ sókè gbogbo tó sọ pátá lọ́kọ woman yẹn ká lórí fóònù ẹ̀ látòrí fóònù ẹ̀ gbogbo tẹ́jọ́ sọ bó o ṣe ń pè é tí wàá máa purọ́ pẹ̀ ń lọ rìhásà kẹ́ ẹ pàdé ẹ ti máa dé sóòtẹ́ẹ̀ láti alẹ́ tó bá látàlẹ́ láti bí aago 5 lẹ ti máa kúrò lé mo kìlọ̀ fún ẹ wá gbọ́ nǹkan tí Wùmí ìyàwó ọmọ ẹ̀ sọ fídíò kan jáde lánàá tí mo kàn déédéé rí pẹ̀lú Wùmí èmi sọ fún ẹ wípé kó o fọ̀rọ̀ ogún sílẹ̀ kó o gbájúmọ́ kú tó pa ọmọ ẹ̀ ṣùgbọ́n olórí ẹ̀ burú olóògbọ́ ẹni tó bá ń bẹ sọ̀rọ̀ lọ́tá ẹ àwọn tó bá kìlọ̀ fún ẹ àwọn ni ọ̀tá ẹ àwọn tó bá wò pé kó o má wọnú gbó àwọn ni ọ̀tá ẹ àwọn tó bá pè tó kó o má wọnú jù àwọn lọ̀tá ẹ àwọn tó bá pera wọn lọ́kùnrin kan súnmọ́ ẹ àwọn gangan fúnra wọn ti obìnrin sí ẹ wọ́n mú obìnrin wọ́n tì sí ọ̀nà ọ̀dọ̀ ẹ torí pé wọ́n fẹ́ kó o ṣìnà o mọ̀ pé anti-justice disguise injustice ó wà láàrin wọn ni mo ṣe máa ń sọ fẹ́yìn ọkùnrin má jẹ́ kóbìnrin wèrè kankan pa ọ́ sórí tó bá jẹ́ kéèyàn kan pa ọ́ àti wo obìnrin tó dá tó bá jẹ́ kọkùnrin kan rán lẹ́rùn àrèmábọ̀ wà lé obìnrin yẹn máa ṣe ilé ayé ẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin yẹn máa ṣe ilé ayé ẹ̀ má jẹ́ kẹ́nìkan kan gbẹ́mí ẹ̀ légbodò má jẹ́ kán dẹ́mí ẹ̀ légbodò má jẹ́ kán pa ẹ́ mo wí fún ẹ pé má jẹ́ kán pa ẹ́ torí ilé ayé tá a wà yìí ilé ayé tó ń wò yìí Wùmí tó ń wò yẹn kò sí tó kan Wùmí pẹ̀lú ẹ̀ṣẹ̀ lé ó fi jẹ́ wípé o lè allow ó fi jẹ́ wípé o lè allow ó voice note tí Wùmí sọ mo dẹ̀ ní allow ayérayé o bí Wùmí ṣe ń fi àwọn ẹbí ìjòsí pa ìyá Mohbad dẹ̀ ń bẹ nínú ilé gbogbo àwọn pípù dẹ̀ wà nínú ilé Wùmí wá ń fi wọ́n wọ́ bluetooth mi dà bọ́. Mákè yálà yóò lò. Ló di ẹnu ló bẹ̀rẹ̀ à. Ẹ wò ẹ fẹ́ kú. Ló di ẹnu ló bẹ̀rẹ̀ à. Ló di ẹyẹ ló sharing of property. Ẹ lè ṣe bẹ́ẹ̀. Ní táìmù yìí lẹ fẹ́lẹ́ ṣílẹ̀ tó ń disguise. Ẹ wá láti mú kí wọ́n fi sàbẹ̀tà ó kọ́ rẹ̀yìn ni wọ́n ní pé kí mi sàbẹ̀tà àìjẹ wa. Àwọn ilé ṣe ṣe freestyle ní 2026 ẹ ti rẹ̀ di ẹ àti dáàdi. Ẹ ṣe freestyle ṣe parọ́ fáwọn. Wọ́n mi máa ń sí injection ni mo fún wọn dájú wọn. So gbọ́n tó wí Wùmí máa ń sí injection ló ń fún yín ó wá ń fi yín pa ẹ wo bí Wùmí ṣe ń fi ayé yín bàjẹ́ bó ṣe ayé yín ṣe rún ìyá Mohbad wẹni tí wọ́n pè níyàwó ọmọ tó ń jà fún wo bó ṣe ń fi ilé ayé ẹ̀ gbádọ́gráfì Joseph Aloba I warned you mo láwọn eléèdè will use you wọ́n máa lù ẹ́ DNA test tó ń sá eré rẹ̀ mo ní inconclusive ló máa bá dé wá ikú tó pa ọmọ ẹ̀ nígbà tó bá fẹ́ tú àṣírí Wùmí á máa wọnú bọ́ọ̀sì lọ bá ìyá Mohbad nísìn Ọlọ́run ló mọ iye ọjọ́ tó ti kí ìyá Mohbad
ó ń ja iye ara ẹ̀ bó tó bá ti di pásìrì kan ti fẹ́ tún ní sàkání wọn ìgbà ẹni wọ́n mọ̀ ya ìgbà ẹni Ìyábọ̀ máa lè pè ya Mohbad ìgbà ẹni wọ́n rántí madam grandma ìgbà ẹni wọ́n ní Liam ń béèrè ìyá ìjọ wo lẹ ti rí ya Mohbad kò gbé Liam jáde torí tó bá yẹ kó sì ń gbé wọn á máa ṣe fídíò rẹ̀ ṣùgbẹ́ yìí yọ lórí burúkú ẹyẹ ni òfò ẹbí kẹ́bí ẹbí ìranù ẹbí àdámọ̀ ẹbí ìdààmú ẹbí aláyé bàjẹ́ oníjẹkújẹ ẹbí téèyàn ò máa gbúdọ̀ máa fi ṣe ìran téèyàn ò gbúdọ̀ máa pè ní ẹbí ẹ̀yin tó yẹ pé odidi orílẹ̀-èdè kan ní tó yẹ kán sọ yín di Sódómù àti Gòmórà kan sọ yín náà lérú sí yín kẹjọrun ó yẹ kán sọ yín di Sódómù àti Gòmórà ni kán fi iná gbígbóná kán fi pa yín run nínú ìdílé yín ẹ̀ sí ẹni tí wọ́n ń pè ní ẹbí ẹ̀ sí ẹni tó ń súnmọ́ èèyàn láàrin ènìyàn ẹ̀ ṣe èèyàn rárá èmi wí tó mo ní ẹ̀ kì í ṣe ẹni tí wọ́n ń pè lénìyàn kì í ṣe ẹni tí wọ́n ń pè ní òbí olórí burúkú lẹ́yìn méjèèjì ẹni òfò ṣe èèyàn rẹ̀ kan ọmọ tẹ́ ẹ bí ẹwọ ẹni tí ó jà pẹ̀lú ọmọ yín tó bá ọmọ yín jà last tó ń fúnra rẹ̀ dẹ́mọ̀ nínú gbogbo interview tí Wùmí sọ láyé kò sí ìtí evidence kan kò sí nínú ẹ̀ pé ọwọ́ Wùmí ò mọ̀ nípa kú tó pa ìmọ́lẹ̀ ṣé ibi tó ti ń sọ̀rọ̀ pé Wùmí that night ẹ̀dẹ̀ ní Mohbad kú lọ́sàn-án that night tọkọ ń kú that night tọkọ ń kú many places ní Wùmí ti dá orúkọ Monday many people ló ti tọ̀pọ̀ nípa Monday ìwọ Jòsí àti ìyá Mohbad mọ ikú tó pa ọmọ yín ẹ mọ̀ wípé ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa lè ọmọ mi ọmọ ìyá mi bá ń dọ̀bù tápù screen ò ní gbọ́mọ sí ayé rí ò ní parẹ́ bá ń sí ààrẹ fún àwọn ẹbí ṣé ààrẹ fún ìyá Mohbad nínú inbox kó wá gbéyàwó kékeré wá gbọ́yàwó ẹ sí ààrẹ fún nínú inbox ó lè má rí torí tí ò bá ṣe olórí burúkú ẹni tí wọ́n ń pè ní òbí gbọ́n tí wọ́n pè ẹni tó sọ pé ìyàwó ọmọ ló jẹ́ oníyàwó ọmọ rẹ ni bẹ́ẹ̀ ni wọ́n gbógun tí ìyàwó ọmọ tó fi ń ṣépè fún àwọn tó dìde ní ọ̀gànjọ́ òru tí wọ́n ń sunkún bí bébì tí wọ́n lè sùn wọ́n ná owó wọ́n ná ara wọ́n ná ìlágùn nítorí wípé ẹ pè wọ́n lẹ́ẹ̀kan nígbà tó sọ pé ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin ìyá wa ọmọ ológo ẹ dìde ẹ gbà mí wọ́n ti gbaṣọ lára rẹ wọ́n lọ́mọ ẹ̀ ya wèrè ọmọ rí o ṣe wèrè nígbà tí wọ́n ní wèrè lọ́mọ ẹ pè wá lẹ́yìn kan ṣoṣo adẹ̀jẹ́ yín ní 100 times ẹ̀yin lẹ pè wá tẹ́ ẹ sọ pé kán gbà yín wọ́n ti fi iná ẹ̀yin ọ̀kan jó yín Monday lọ́mọ yín kú Monday lọ́mọ yín kú tẹ́ ẹ bú sẹ́kún tẹ́ ẹ lẹ́ẹ̀lẹ́ jà ni mo fi ní tán bá mú Jòsí dáadáa tí wọ́n mú Wùmí tí wọ́n fi iná jó Jòsí lórí oko tán mú oko rẹ̀ tán mú ìgbálẹ̀ kan sẹ́mọ́ lóko tán wá mú ọ̀bọ Wùmí kan kó ìgbálẹ̀ sínú ẹ̀ kán nà bí ẹni máa kú àwọn méjèèjì mọ̀ kú tó pa Mohbad torí ìṣe tí Jòsí ṣe ń ṣe fàlàfòlò bí aláyé òun náà ni Wùmí ṣe kò sí yàtọ̀ láàrin Jòsí àti Wùmí ṣebí ìyá Mohbad tẹ̀ máa ń ṣe kódẹ́ẹ̀dì tẹ́lẹ̀ ṣùgbọ́n ìyá Wùmí yẹn Wùmí àti bàbá Mohbad wà ní wọn àwọn méjèèjì òun ni kẹ́ ẹ mú nípa kú Mohbad bàbá Mohbad mọ̀ ń parẹ̀ tẹ́ ẹ bá mú wọn dáadáa tẹ́ ẹ lù wọn dáadáa wọ́n sọ kú tó pa ọmọ ìwọ dákẹ́ ọmọ kú tó pa ọmọ ẹ ṣé wọn pè é ní Monday tí ìbá ṣe pé ojú olórí burúkú òbí òfò ẹni àdánù wọn ní kó ká ikú ọmọ ológo sára ọmọ àti kàgbákò gbọ́n tíyàwó ọmọ tí wọ́n pè níyàwó ẹni tẹ́yìn kọ́fà àṣìṣe rẹ̀ ó wá ń fi yín gbájọ́ gíráfì wọ́n wá ń fi yín ṣe ẹlẹ́yà aleluya ọmọ ìjọ mi ẹjẹ́ àtúntún gbọ́ ẹjẹ́ a máa gbọ́. Wùmí máa ń sìn ìjẹsàn ni mo fún wọn dájú wọn. so ń gbọ́ Wùmí máa ń sìn ìjẹsàn ni mo fún dádì wọn Jòsí wọ́n ní Wùmí máa ń sìn ìjẹsàn náà fún ọ orí bá yí ẹ lábàṣkẹ́ṣì Jòsí orí pé tí ẹ ta wọ́n sọ pé pàù ayé ẹ ló ta ọlọ́run tí wọ́n bá sọ pé pàù wà láìtàláì ayé ẹ ló ta kò sí nǹkan mi o ayé rẹ ń ló ta sọ pé pàù ó rẹ sọ pé pàù ayé ẹ ló ta ẹni tí wọ́n pè níyàwó ọmọ orí káyé ẹ̀rán bọ́m̀bọ́m bó ṣe ń jayé àbọ̀ orí ìyàwó ọmọ ẹ bó ṣe ń flẹ́ńjọ́ bó ṣe ń flẹ́ńkẹ́jọ́ bó ṣe ń fáìn tó ń ṣayé kò tí ẹ̀ ronú wípé ọmọ tó ń pè lọ́kọ òun bẹ́ mọ́túárì tí kò tí ẹ̀ fún ní ọ̀wọ́ pé wọ́n ti sin rárá kò tí ẹ̀ fi ọ̀wọ́ pé wọ́n má ti sin ìmọ́lẹ̀ ọmọ tí ẹ̀ ń jẹ ìrora
ó ń ké lójoojúmọ́ ó ń sunkún lójoojúmọ́ ṣùgbọ́n ìwọ ń ṣe ilé ayé àmọ̀rí ìbá àkú nígbà tó tán rán ẹ níṣẹ́ nígbà tí ó kàn yín tó jẹ́ pé lórí burúkú ni yín nígbà tí ó kàn yín ìgbésí ayé yín ò lè kàn yín ṣe bí ilé ayé tẹ́ wá ni ayé òfò lẹ wà ayé olórí burúkú lẹ wà àti bàbá àti ìyá òfò tán tọ́mọ yẹn tara rẹ̀ jáde wo wù mí bó ṣe ń fi ilé ayé yín gbá geography mọ̀ gbọ́. Wake yala yolo. No di eno no beria. Ẹ wò ẹ fẹ́ kú. Tó gbọ́ bó ṣe fi ń ṣẹlẹ́yà ayé ìjòsí mọ̀ ta o ayé ìjòsí mọ̀ yẹ o tí ìjòsí mọ̀ yẹ o ìran yín ò sí ìran tó ń gbé lórí ilẹ̀ o ìran yín ò sí ìran tó máa ń pè ní ìran wọn ò gbúdọ̀ bárú yín pàdé nínú ìran ọmọbìnrin ò gbúdọ̀ fẹ́ yín nínú ìran jòsí tán bá gbọ́ pé Joseph Alọ́ba ó ní bàbá ìyàwó ẹgbẹ́ bẹ́ẹ̀ tán bá lóò ní bàbá ọkọ ẹ tú lẹ̀ kédà bíbẹ̀ pé bóyá àwọn ọ̀n tú láyọ̀ ńlẹ̀ fún yín kẹ́ ẹ sáré àsápajúdé bóun tí ìyàwó ọmọ yín ń sọ nígbà tí ọmọ tí ń sì ń bẹ mọ́ṣúárì láti bí ọdún mélòó ṣé ẹ mọ iye okó tí ó ti wọnú òbò ìyàwó ọmọ tí ó ti jáde ẹ wo bó ṣe ń flench kẹjọ ṣé nígbà tí ọkọ rẹ̀ kú ṣe bó ṣe rí nù ó ṣe ilé ayé kò tiẹ̀ fún ní ìbẹ̀ kó tiẹ̀ fi ọwọ́ sí pé bóyá tóun bá tiẹ̀ ń ṣe ayé òun kó máa ṣe ní bòńkẹ́lẹ́ kan tiẹ̀ fi kán ẹ ṣáà lọ sí tẹ́ ẹ bá ti sín kó wá náà tán kò tiẹ̀ tí ìjẹ́ kan sin ọmọ ti yín tán tó fi di ẹja tó sọra rẹ̀ di igi tó ká wọ́nrán wọ́n bó ṣe ṣe rè wọ́nrán wọ́n bó ṣe túlẹ̀ bá ó ṣe wọ́nrán wọ́n báyìí ni ó ṣe wọ́nrán wọ́n báyìí ni lórún bọ́lẹ̀ wùrù ẹ̀rí pàdé gbogbo irun ìlè bú ọmọ ọlọ́mọ ọlọ́run aládégbọ̀ ìlè bú mi toró lórí burúkú yín sọ fẹ́ mi wípé ta lè ní gan wà lẹ́yìn rẹ̀ bí ètò ń pè ní Sadi Olófo olójú bí ojú ẹ̀mí ẹlẹ́nu gbígbẹ ó ṣe mú bí mú àwọn tó ní pansọ́kọ̀ alára gbígbẹ ẹlẹ́sẹ̀ tínrín onídìí gbánú ẹlẹ́nu gbígbẹ bí ẹnu olórí burúkú tó ń bú èmi pé bo lèmi wà tó ń gbéra rẹ̀ ṣépè tọmọtọmọ pé ó ní bo lòún wà bó ló ń belong sí orí yín ló burú nù ran yín torí yín ò bá burú nínú ran yín ẹ ní mo sọ pé bo ni mo belong sí torí wípé mo sọ fún yín pé ẹ wo ẹni tẹ́yin pè níyàwó tí bá ṣe pé ẹ ní ojú tán tì tẹ́ bá ní ojú tí wọ́n máa ń tì tó jẹ́ wípé tẹ́ bá rìn nínú ayé ẹ mọ̀ tán pè ní tìjú tẹ́ mọ̀ tán pè ní tìjú ẹ ní máa ṣe orí burúkú tẹ́ ṣe nígbà tí ọmọ yín sì ń bẹnu mọ́ṣúárì ẹ pé igba èèyàn ẹ pé orí kan ṣoṣo ẹ wòye igba èèyàn tó dìde wọ́n wò wípé tó bá yẹ pé owó lẹ ní ìdí bóyá ebi ló ń pa yín àwọn èèyàn máa ń ra oúnjẹ fún yín torí gbogbo information bí Bukky ṣe máa ń ra oúnjẹ fún yín ni mo mọ̀ bó ṣe máa rẹ ẹja gbígbẹ tó máa ra gbàǹlà tó máa ra gbogbo ẹ̀ tó máa ra ráìsì ní Bukky kan náà ìyẹn búlì gbèsè bó ṣe máa ń supply oúnjẹ fún yín kò sí ètí mọ̀ bí àwọn kan ṣe máa ń pọ́ǹpù owó sísàká ní yín ni mo mọ̀ wọ́n ra sọ fún ẹ wípé bóyá ebi ló ń pa ẹ́ wọ́n ra sọ fún ẹ wípé yà ń jẹ òòrò oúnjẹ jẹ wọ́n máa fún ẹ lóúnjẹ ó tún máa fún ẹ 100,000 lẹ́yìn yẹn àwọn kan tún bú aṣọ sí Ọlọ́run pé má tiẹ̀ fowó ara rẹ ra aṣọ jẹ́ káwa máa ra aṣọ yẹn fún ẹ òun ra bàtà má fowó ara rẹ ra bàtà jẹ́ káwa fowó owó tí wàá ra bàtà fún ẹ ṣùgbọ́n ò ní làákàyè ọpọlọ ẹ ti yẹ làákàyè ẹ ti dànù kò sí nǹkan kan tó ń bẹ nínú ọpọlọ ẹ mọ́ bí àwọn olórí burúkú kan torí ẹ lọ́pọlọ ẹni òfò níyín torí tó bá jẹ́ pé ẹni tí wọ́n ń pè ní òbí ẹni tí wọ́n ń pè ní òbí igba orí ẹyọ kan igba èèyàn kan ẹ wòye igba orí tó dìde pé ìwọ má náwó àwọn èèyàn náwó sí everything tẹ́ bá fẹ́ ṣe kóòtù ni àwọn èèyàn láwọn rẹ́dì mo sọ fún yín nígbà tí mi wá dé mo ní mi wá is not a justice mi wá is not a Mohbad family wọ́n lo jòsí ń lo mi wá sínú ayé yín ni mi wá is a guy man wọ́n lè ṣe èpè ọ̀túnla ṣe mọ́ tó fi ba orí ṣé mi wá tẹ̀ ń sọ nípa rẹ̀ ò ti sọ fẹ́mi pé sẹ́mi ní babaláwo rí ṣé mi mọ babaláwo tó gbóná mi wọ́n ti bá parọ́ mẹ́sẹ̀ dé àdájọ́ tí ọ̀run àfìyà jẹ́ níbikíbi tó bá wà sóò ti pè mí rí tó bèèrè lọ́wọ́ mi pé ṣé mo ní àwọn aláwo tó mo ní babaláwo tó gbóná tí mo lóníṣègùn tó gbóná ṣó bèèrè lọ́wọ́ mi rí bọ́ mi ní ti bẹ́ délẹ̀ mi ní sọ dé bẹ́ẹ̀ torí mo tiẹ̀ ti kà ọ́ pọ́ lórí burúkú ní wọ́n tiẹ̀
ayé ẹ ti bàjẹ́ ta ló lù ẹ́ bóyá girlfriend ìyàwó mi ni bóyá òun gbé fún ìyàwó mi níbi tó wà ṣe fẹ́ mọ̀ bóyá mi wá ná gbé fún ìyàwó mi kó máa jẹ́ṣẹ́ rẹ̀ níbi tó wà sẹ́yìn d'Amẹ́ríkà ṣe bá délé bóyá ìyàwó mi ló ń kàtàn ìyàwó mi sókè ṣẹ́yìn mọ̀ ó dẹ̀ mú lé ayé jòsí ó dẹ̀ dàbàrú rẹ̀ ó rí pé lé ayé ẹ̀ bàjẹ́ jòsí wọ́n dàbàrú lé ayé ẹ̀ láti bí ìjẹkújẹ tó mọ̀ jẹ láti bí tó mọ̀ jẹ wọ́n gbé ń tó mọ̀ jẹ dé jòsí alọ́ba wọ́n gbé ń tó mọ̀ jẹ dé pàbẹ́tẹ́ lórí orí tẹ́ rẹ̀rẹ̀ pàpọ̀ ẹ̀yìn ẹ mọ́ bá ń bu èbú lóòdù ní ayé ẹ̀rún wo bó ṣe ń wí bó ṣe ń sọ̀rọ̀ sí ẹ gbogbo ṣe ń bú ọ. Wọ́n mi máa ń sí injection ni mo fún wọn ṣáájú wọn. Wọ́n ké yálà yóò lò. No DNA no burial. Ẹ wò ẹ bẹ́ẹ̀ kú. No DNA no burial. No DNA no sharing of property. Ẹ dẹ́ ṣe bẹ́ẹ̀. Ní táìmù yìí lẹ fẹ́lẹ́ ṣe lẹ́tún these guys láti mo gbọ́wọ́ Mr. Pẹ̀tà mo kọ́ rẹ̀. So gbọ́n tó wí ó ní níwò ilẹ̀ tí ń sunkún DNA test ẹ̀yin tẹ́ ẹ ti tán àwí fún yín a ní ò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ẹ̀dùn kunkun mo ló ti tán mo ní ẹ sọ pé ó ti lọ bàbá yín mọ tó ti ṣe ń kọ̀kọ̀ wọ́n ti parí issue ọmọ yẹn kàn mọ̀ wá ń fi jòsí ṣẹ̀sín ni ṣé mi ò wọ́nu yín títí mo ní ò sí nǹkan kan mọ́ ṣùgbọ́n many people yìí rò pé mo daft tí bá mú àwọn ẹ̀rí nǹkan kan míì láwọn evidence míì tí mo mọ̀ tí mo gbọ́ orí tí mo fi yín lẹ̀ pé kẹ́ máa sórí burúkú lọ mo láwọn tó fi ń jẹun làwọn tó sì ń sunkún Mohbad làwọn tó sì ń sunkún ẹ̀ lójoojúmọ́ tó ń jáde everyday nítorí ọ̀rọ̀ Mohbad kò sí kankan torí àwọn tó yẹ kán dúró àwọn tí ó jà ẹ ti ṣẹ́ wọn lẹ́yìn ta lẹni tó gọ̀ tó ya wèrè tí ó máa dáwọ́ bànújẹ́ fún yín because gbogbo lọ́yà tẹ́ fẹ́ gbà di àwọn nínú Nàìjíríà mo sọ fún yín kò sí lọ́yà tẹ́ lè gbà wọ́n ní wọn látijọ́ tí ọmọ Ìyábọ̀ ti ṣe ìyàwó tí mo ti rí many lọ́yà tí mi fi ọkàn sí àwọn human rights lọ́yà níbẹ̀ yẹn mo ní ẹsọ pé ó ti ń lọ tẹ́bẹ̀ rò pé mo daft kò sí lọ́yà tẹ́ máa gbà wọ́n ní ṣiṣẹ́ yín àwọn tó bá dẹ̀ máa tún sọ pé gbà wọ́n ní gbà lọ́wọ́ yín àwọn tó bá dẹ̀ máa gbà lọ́wọ́ yín wọ́n máa padà sọ̀kọ̀ fún wọn láti ṣe bówó náà fẹ́ ìwé èlò níwọ̀ fún wọn wọ́n rẹ́dì láti ná last carbon people that use Mohbad tí wọ́n ti ara olórí burúkú ọmọ yẹn lò sáwọn kọ́kọ́ náà wọ́n sẹ́ wọ́n rẹ́dì láti ná billions of naira lé lórí kí kéèsì yẹn lè wọlé mọye tí anonymous ni wọ́n gbélé ni mọye tí anonymous ni wọ́n gbé lọ bí almost $300,000 US dollars 30,000 US dollars ó ní wọ́n kọ́kọ́ fi bẹ́ẹ̀rì kéèsì Mohbad tó ní wọ́n fún àwọn agbófinró ó ní wọ́n tó gbogbo wọn kan pọ́ǹpù sọ́wọ́ àwọn blogger tí wọ́n tún recruit àwọn groups tán pay àwọn èèyàn pé kán máa lọ fi comment tán pay tán open group èmi mo kọ́kọ́ sọ̀rọ̀ nípa group pé wọ́n ní group 2024 ni mo ti sọ̀rọ̀ nípa group but torí pé ẹ̀rí ẹ̀ wọ́n bá yín gbé jáde they have group gbogbo wọn yẹn náà ní group kọ̀ọ̀kan gbogbo àwọn actress yín tí wọ́n kọ́kọ́ lọ sílé ṣé kò ní actress tó kọ́kọ́ lọ sílé Mohbad allegedly ṣé wọ́n ní Tóyìn náà lọ nílé Mohbad Ìyábọ̀ lọ lé Mohbad náà gbogbo wọn yìí dẹ̀ ní wà ní wọn ṣé gbogbo wọn yìí irú àwọn Ìyábọ̀ kò tó díke àwọn tó kù tí wọ́n wà nínú gúrùpù gbogbo náà ní ẹ̀dẹ̀mọ̀pọ̀ ní followers wọ́n ní àwọn tí wọ́n ń lò gbogbo wọn yìí ni wọ́n ní àwọn ọmọ tán fún ní owó tó máa wá máa gbé kọ́mẹ̀ntì sí abẹ́ yín ó lè ṣe pé iye kọ́mẹ̀ntì tó bá kọ́mẹ̀ntì lójúmọ́ abẹ́ péjì tó bá lọ lójúmọ́ ó ní iye tó máa gbà ó ní iye tó máa gbà ó ní iye tí mi wọ́n máa gbà kọ́mẹ̀ntì 5 lásán wọ́n lè ní pé lábẹ́ ẹ̀kọ́ tó bá kọ́mẹ̀ntì kó tó block 5,000 naira wọ́n ti sọ di ṣe ojúmọ́ orí bọ́n bá ṣe ń kọ́mẹ̀ntì lọ́nà máa ń sẹ́ndì ẹ̀ sínú gúrùpù wọn gbogbo tó bá sọ lọ́hùn náà ń sẹ́ndì tó bá fẹ́ rìpọ́tì ẹ̀ wọ́n á ṣe lọ́hùn wọ́n á sẹ́ndì ẹ̀ bọ́n ṣe ń rìpọ́tì yín ẹ wá wo iye orí bọ́n ṣe dà wọ́n síta ẹrù pé Wùmí léèyàn lọ́rùn wọ́n lo owó ni mo dẹ̀ kìlọ̀ fún yín tó ṣùgbọ́n ẹ̀yin òbí ẹ̀yin tẹ́ tún wálẹ̀ tún wá ń jà fún ọmọ náà gbogbo yín náà lẹ di alábọ̀dé gbogbo yín náà lẹ gbàbọ̀dé
gbogbo yín lẹ ti torí ìjẹkújẹ ẹ ti torí àjẹnù nítorí owó tẹ́ fẹ́ pa ìmí yín náà ń parọ́ gbogbo àwọn ọjọ́ oníyà lẹ máa tọrọ bára lọ́wọ́ wọn lẹ máa pa irọ́ torí wípé ẹ fẹ́ gba ẹ máa lẹ́ẹ̀ lọ bìkan ẹ fẹ́ lọ ṣe kinní kan ẹ fẹ́ lọ ṣe gbá ẹ máa wọnú inbox àwọn ọjọ́ oníyà máa bíìlì wọn lówó ńláńlá ìgbà yẹn lẹ máa gba donation lẹ́ẹ̀mẹ́wàá lórí platform yín ìgbà yẹn lẹ máa gbé account number yín sílẹ̀ tẹ́ máa fi gba donation ẹ ti wíìkì àwọn ẹni lẹ́ni ẹ̀yin náà ń jalè kalẹ̀ ẹ̀yin náà sọgbọ́n tó wí ó lẹ́fẹ̀ẹ́ kéku náà DNA no burial ibẹ̀ ni ẹ jókòó sí ẹ̀yin ẹ sì máa sunkún ta kí bàbá yín máa parọ́ fún yín ètò ti lọ lábẹ́lẹ̀ àwí fún yín àbá àwí fún yín gbogbo tẹ́ ẹ̀ rí yẹn gbogbo tẹ́ ẹ̀yin rí tí wọ́n ń ṣe is a game wọ́n ń gbá géèmù fún yín ni kò sí nǹkan kan mọ́ wọ́n mú géèmù lẹ̀ wọ́n mú géèmù lẹ̀ double time sí i. Tẹ́mi àìjẹ wa. Àwọn ilé ṣe freestyle ní 2026. Ẹ tí rẹ̀ di ẹ àti dáàdi àánú yìí ṣe mí. Ẹ má lọ ṣe DNA. Wù mí nù o. Ẹ ṣe freestyle ṣe parọ́ fáwọn kí ló máa pa àwọn pípù yìí tẹ́. Má gà. Wàlẹ́ òótọ́ ló sọ Ọlọ́run. Mi ì lè bù. Ṣé mo lè bù ni? Ṣé bí àwọn náà gba kámú? Wọ́n ní àti fún ni. Bí àṣà ọlọ́pàá. Ọgbọ́n tí ìgbà tí Benjamin Hundeyin tó fẹ́ sọ̀rọ̀ tán fẹ́ fight fún Mohbad nígbà tó kú ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ ló jẹ́ káwọn ọlọ́pàá wíkì ó ní afúnni a sì gbà máa play rẹ̀ níbi tí Benjamin Hundeyin ti sọ tí bàbá Mohbad ti ní pé wọ́n fún àwọn ni wọ́n lọ interview rẹ̀ òun ò ṣèdájọ́ òun ti fi sọ́wọ́ Ọlọ́run fúnra rẹ̀ ló gba kámú nígbà tẹni tó bá dẹ̀ ní ẹjọ́ bá lóun ò ṣẹjọ́ tó bá lóhun ò ṣẹjọ́ ṣé ẹ fẹ́ kára àtàbù so ni kó bù wọ́n so ẹ gbọ́ bó ṣe fi ayé yẹn pa ìyìn lè bú wù mí o ẹ̀yin tẹ́ bá dẹ̀ sì ń ṣépè fún ọmọ yẹn ẹ ń gbẹ̀sẹ̀ o torí àwọn òbí tó bí wọn ló tì àwọn lọ́rùn pówó làwọn níìdì ẹ̀pọ̀n òbò obìnrin ló níìdì ìyá náà níìdì ẹni tí ó máa kan su rẹ̀ ní kó sì jẹ àmàlà àtògúnfe n tó níìdì ìgbésí ayé tiẹ̀ nu ó ti tán torí gbogbo tó kù sí orí rẹ̀ tó dàbí ẹja korowó tẹ́ bá wo orí rẹ̀ bí ìgbà kan bá náà kúkú sókè báyìí lórí bí ìgbàlùmọ̀ yín bẹ́ sáà n tó ní ìdí ní kánsà àti kù lẹ́pọ̀n jòsí sì ti padà ń kù lẹ́pọ̀n báyìí nísìn ẹ̀rí pé ó ti sọ́tọ̀ jẹ̀rẹ̀ ẹ̀dùn lérí burúkú jòsí ti kù lẹ́pọ̀n ó ti ń gbá ẹ̀pọ̀n fún báyìí ẹ̀rí tí ó sọ̀rọ̀ mọ́ ìgbẹ̀mí sọ fi pọ́n ti ń kura wọn pàápàá sẹ́rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ mọ́ náà ti lọ rè parí ìtùbí ogun náà ń gbáka ogun náà ń léka náírà tẹ́ lọ bá gan ẹ̀rọ bó gan gọ̀ ni ẹ̀rọ bó gan jòsí ti wọ́ one chance èmi wí fún ọlọ́ọ̀gbọ́ ẹnu àgbà ni mí ó lẹ́nu mi rùn mo dẹ̀ ní tí ọni tó ẹnu tó lórùn tí bá fi gí obì fún ẹ mo nímọ̀ gbà á bó tí bá fi sòótọ́rọ̀ fún ẹ ọ wọ one chance tó o bá gbà á ọ lulẹ̀ gbẹ̀yìn ni ọlọ́run aládé gbọ́ kò sí bó ṣe lè ṣe lọ ṣe DNA test ẹni ọ̀nà 100 jòsí ó máa lulẹ̀ Mohbad ló máa padà lọ́mọ nínú DNA test wọn because ibi tó ń lọ ọ̀nà bẹ̀kọ́ ló yẹ kó mú kì í sọ̀rọ̀ ogun ló yẹ kó lé torí wípé ẹ ti ń jàjà ogun yẹn kí ọmọ yẹn tó kú ikú ogun tí Mohbad ní ó ń bẹ lára ikú tẹ́ ẹ fi pa tẹ́ ẹ fi ráyè gbọ́ tiẹ̀ nígbà tí ojú ogun rẹ̀ ń lé tó nídìí yín gangan ogun ló ń lé ńgbà náà gbogbo bí ìwọ àti ìyàwó mi ṣe ń jà lórí ogun ọmọ bẹ́ẹ̀ ṣe ń lọ́nu mítì kan síbì kan gbogbo ẹ̀ mọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ń pè pàdé síbì kan bọ́n ṣe ń pè àfáà gbogbo ẹ̀ náà la gbọ́ ṣùgbọ́n ẹ̀ jàjà pé kí ọmọ yín ní kó ní freedom ogun tó nílẹ̀ ńlé ẹ fi àlàáfíà ọmọ yẹn gangan ẹ fi ilẹ̀ sí fíàfíà wọ́n lẹ́jọ́ ọmọ yín gbẹ wọ́n wá ló nífẹ̀ẹ́ Mohbad ìfẹ́ Mohbad wo ló ní ló wá ikú tó pa ọmọ tó jí ogún ló lé ká tó dúró lórí pé òkè Liam ló ní ó sọ pé Liam kọ́ ló ní ogún òkè Liam náà máa kó fún òsọ yẹn ó ní kó mọ̀ fún àmọ́ ikú tó pa ọmọ ẹ̀dá ṣùgbọ́n ọmọ kú tó pa ọmọ ẹ ogún tó fẹ́ gbà owó tí wọ́n dá fún Wùmí ta ó request fún your own you requested for your own pé Wùmí gba donation gbogbo owó envelope tán lọ fún ìwọ náà fẹ́ tiẹ̀ and they told you to set your own team wọ́n wá lo àwọn àdàmọ̀dì
tí wọ́n gbé àwọ̀ ènìyàn wá sínú tíìmù yín wọ́n lọ grab olórí burúkú ọmọ tán pè ní fọ́jọ́ yẹn lórí platform ẹ̀ ẹ̀yin wá ní àtẹ́lẹ̀ tó pẹ̀rẹ̀ yóò kì ẹ̀san rándanrandan tọ́lọ́run máa dẹ̀ padà san ní ẹ̀san rẹ̀ gbogbo wọn yẹn wọ́n wá kó papọ̀ pẹ̀lú àwọn wẹ́sítá gbogbo yín pẹ́ta wọ́n wá lo opportunity láti fi lè rí pé owó tí wọ́n dá almost like 200 million plus ìwọ náà máa gba tiẹ̀ dòsí ó gba tiẹ̀ àbó gba tiẹ̀ ó gba tiẹ̀ now you collect your own bẹ́ẹ̀ mo sọ fún ẹ ó gba tiẹ̀ ó gba owó ti tiẹ̀ owó tán dá fún wọn níta tán dá fún ọmọ ó gba tiẹ̀ envelope tó ń gbà ó gba tiẹ̀ abó ti gbàgbé ọjọ́ tí ìyá Mohbad sọ̀rọ̀ wípé owó tí Ìyábọ̀ Òjó fún òun wọ́n fún pé Ìyábọ̀ Òjó náà fún wọn náà pé sọ pé Ìyábọ̀ Òjó fún ẹ ó dẹ̀ ẹ́bà láyé sọ níta pé Ìyábọ̀ Òjó fún ẹ lówó níbi tó jẹ oníjẹkújẹ dé onídìí ìgbálẹ̀ mi dà ó bẹ́ ń bíjò sí onídìí kí n kù wọlé gba lórí ó kì í gbọ́ràn ó kì í gbọ́ràn onídìí ìgbálẹ̀ onídìí ọgbà onídìí ọwọ̀ ṣé ìyá Mohbad ò sọ ìyá Mohbad told us ó ní gbogbo bó ṣe ń pariwo envelope ó ní ṣe bí ìyá Mohbad ó ní ṣe bí Ìyábọ̀ Òjó fún wọn náà MC Olúọmọ fún ọ Pasuma fún ọ bó ṣe ń fún ọ náà send sí wọn ǹjọ́ ever láyé sọ jáde rí aló onídìgbálẹ̀ oníjẹkújẹ ní ọ alátẹnujẹ ní ọ kò sí ẹni tó lè dénú ilé rẹ láyé kàn ṣe ẹ́ lóore kí gbogbo èèyàn gbogbo orí sí ẹ́ lóore ò ní ever láyé sọ níta pé wọ́n sí ọ lóore ó lè sọ níta láyé gbogbo tó ló ní o tó gbà o lè sọ mo ṣe ṣépè fún Ìyábọ̀ tó o sọ pé mo ṣe pé fún ma fún lówó o gbà tọwọ́ Ìyábọ̀ o lè níyàn o lè níyàn o lè níyàn so gbowó Ìyábọ̀ àbò gbà alájẹsẹ because owó ló fẹ́ gbà o mú ọmọ ọlọ́mọ tí pa mọ́mọ́ bí tó wà máa gbọ́n tí ń wí àwọn tẹ̀sí next mental health wọ́n ti sọmọ́ di wèrè ẹ ṣe parọ́ wèrè fún wọn ẹ má lọ ṣe DNA no DNA no burial ẹ sọ fún dájú. bó ṣe ń gbé ìmọ̀ rẹ̀ bó ṣe ń fi ṣe yẹ̀yẹ́ ọgbọ́n bó ṣe ń wí no burial no DNA no burial ẹ lọ sọ fún dádì yín Elédùmarè mọ́mọ́ jẹ́ ẹsẹ̀ sí ayé mọ́mọ́ jẹ́ ẹsẹ̀ sí ayé mọ́mọ́ jẹ́ ẹsẹ̀ sí ayé mọ́mọ́ já yóò gbọmọ sọnù mọ́ mi lọ́wọ́ mọ́mọ́ já yóò pọ ọmọ mi dànù mọ́ jẹ́ pọ ọmọ ológo mi dànù mọ́ jẹ́ fojú mi ọwọ́ mi méjèèjì ẹyinjú mi mọ́ jẹ́ fi sunkún bànújẹ́ lórí ọmọ mọ́ jẹ́ fọwọ́ mi gbọ́mọ sí i gbogbo ọmọ tí mo bí láyé mọ́ jẹ́ fọwọ́ mi bẹ́ẹ̀rí wọn mọ́ já yóò gbókù ọmọ ká mi mọ́ lè ọfà ibi ọfà ikú mọ́jọ́ bà mí tọmọtọmọ àti gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ tẹ́ni ọmọ ológo ayé ò ní paná ògo àwọn ọmọ yín lójijì ẹ gbọ́ bó ṣe wí ó ní ẹ lọ sọ fún dádì yín jẹ́ rẹ́rìn jàre ayé ìgbòsí máa ta o àwọn olórí burúkú kan gbọ́ fọ́ìsì yìí o ibẹ̀ láti ti ráwọn lára wọn yìí tí dèdè ti lu etí wọn wọn tún máa ṣépè fún yín pé rọ́lẹ̀ pa. wo dáàdi yín ló ti fẹ́ ọ sí sí ẹ yà tètè sọ fún wọn Liam ṣe kéré o ó yà tètè lọ ṣe jí. wọ́n ní dádì yìí ti fẹ́ lọ́wọ́ 60 Liam sì kéré o kẹ́yà tètè lọ sọ fún dádì yìí kó wá ṣe DNA o ẹ bó ṣe fi yín pa DNA kọ́ DNA tó ń sọ fún yín nù ẹ pẹ̀mbẹ̀ ẹ mọ̀ para kóòtù síyesíye ni DNA kọ́ òun kù tí ń ja ayé orí òun lọ tán bá ní kó má kúrò Nàìjíríà òun lọ Ghana náà òun lọ Tanzania náà ó lè lọ South Africa ebe Amẹ́ríkà London lẹ́ni kó mọ́ lọ àti Canada di Canada àti Amẹ́ríkà òun sá ń ja ayé ọlọ́ba nínú Nàìjíríà òun ja ayé òun nínú Nàìjíríà òun dẹ̀ ń flẹ́ kẹjọ ìgbádùn táyò ń lọ club ń ṣayé ń gbẹpọn ẹ̀yin ní lẹ́yìn lẹ ń ṣayé owó tí ń bọ wídíò sí wẹni tó pè níyàwó ọmọ tí wọ́n ń bu àṣírí ìyá Mohbad ẹwẹ tẹ́ ń bu àṣírí rẹ̀ bó ṣe ń fi ọmọ tiyín tó wà mọ́ṣúárì mọ́ kìyín ó ń fi ọmọ tiyín ní mọ́ṣúárì tó bá yẹ pẹ́ni tó lójú ní ìyá Mohbad bá ń sí ààrẹ fún tó bá jẹ́ pẹ́ni tó ní ojútì tó ní ẹkún sun ni ó yẹ kó doríkodò kó máa ké ni gbọ́rọ̀ tí ìyàwó ọmọ tó pè níyàwó ọmọ ń wí wo bó ṣe mọ́ọ̀kì ọmọ tó kú ọmọ yín ó fi freestyle style ló fi mọ́ọ̀kì ọmọ yín gbọ́ style tó wí gbọ́n tó wí ìyìn lè gbé ọmọ yẹn ṣépè torí kò ṣẹ̀yìn ẹ̀yin olórí burúkú òbí tẹ́ẹ̀lẹ̀ aláwọ̀ rẹ̀ kó lọ scot-free wọn ni mọ̀ bá wí ẹ̀ẹ́dẹ̀gbà tí Jésù ó fi di òtútù ọ̀wọ̀ yìí orí yín ni ó mọ̀ gbọ́mọ́ ìmọ̀ jàmọ́ lórí ni ìmọ̀ jàmọ́ lórí ni light of the world ìmọ̀ jàmọ́ mọ́ ìyá Mohbad lórí ni wàláì ẹ̀ẹ́dẹ̀gbà kú ni àti wọ́n ti dò sí òtútù ọ̀wọ̀ mi
orí yín ni ó gbó mọ́ ìjọ tó sùsọ̀ wẹ̀ bá tó gbó bí mo ṣe ń kú yìí tó bá tó gbó mọ́ yín lórí ni gbọ́n tó wí ó wá ń fa ayé yín ó fi ń ríre ó ń fa ayé yín ríre èdè ọgbọ́n tó wí mọ́ gbọ́n tó sọ mọ́ gbọ́. So tẹ́ bá kọ̀ wípé ẹ̀kọ́ lè máa bọ́ta máa freestyle kí ẹ sọ Mr. Paita. Come on, look, who's that? Ọlọ́run sẹ́ because tó dáwọ́ freestyle kan parọ́ ẹ̀kan panẹ́ kan pọ́kàn parọ́ nonsense ọ̀parọ́ rọ́bìṣ ọ̀parọ́ nonsense ṣe DNA ẹ̀ lọ́sọ̀ ṣé ẹ̀ wáyé ni ṣé àwọn gbígbé dáàdì yín ló ní finance ni Liam ló ní finance ó dàbí ẹ̀ wọ́n sọ fún yín ok ẹ máa. ọlọ́mọ mọ́ fi kan gbà kan lọ́wọ́ mi mọ́ fi kan gbà kan lọ́wọ́ mi ẹ̀bẹ̀ mo ń bẹ̀ ò ọlọ́lá má torí owó tó fún mi kò fi gbọmọ mi lọ́wọ́ mi má torí àlàáfíà kò fi gbọmọ mi lọ́wọ́ mi káyé dára ó dùn jóyin lọ aláùsá tí mo ń bẹ̀ ẹ́ o mo wà lórí láìfù mà mo ń bẹ lórí láìfù o. All right. Ayé mọ̀ lé o. Eléyìí mọ̀ pọ̀ o. Jòsí ọmọ sí ẹlẹ́yà. Ẹlẹ́yà ìpọ̀. Jésù. Ẹlẹ́yà ìpọ̀. Wo wù mí bó ṣe ń fi ń ṣe ẹ̀sìn. Wo bó ṣe ń fi ń ṣe ẹlẹ́yà. Ẹlẹ́yà tó pọ̀. Wo bó ṣe ń fi yín wọ̀. Àbó ò rí pé ó ń fi yín ṣe ẹlẹ́yà ni. Ẹlẹ́yà gidi. Ẹ̀sìn gidi. Ó ń fi yín ṣẹ̀sìn ayé. Ó ń fi yín ṣẹ̀sìn awọ́rò. Ìwọ òbí ẹ̀yin òbí tí ọmọ yìí ti ara yín jáde ẹ wá ń ṣe bálabàla ẹ ń ṣe bólobòlo ẹ ń ṣe rédèrèdè rándanrandan òun ṣe fi ń ṣẹ̀sìn wọn tí Wùmí wí fún yín wọn tún bẹ́ẹ̀ ń gbọ́. Kí ẹ sọ Mr. Paita. Come on, look, who's that? Ọlọ́run sẹ́ because tó dáwọ́ freestyle kan parọ́ ẹ̀kan panẹ́ kan pọ́kàn parọ́ nonsense ọ̀parọ́ rọ́bìṣ ọ̀parọ́ nonsense ṣe DNA ẹ̀ lọ́sọ̀ ṣé ẹ̀ wáyé ni ṣé àwọn gbígbé dáàdì yín ló ní finance ni Liam ló ní finance ó dàbí ẹ̀ wọ́n sọ fún yín ok ẹ máa ṣe é fún mi. Ṣẹ́gbọ́n tó wí bẹ́ẹ̀ ń orí pa ayé ẹ̀ bàjẹ́ gan jù sí ayé ẹ̀ bàjẹ́ ó dàbí kí n mú owó méjì kí n fi wo etí ẹ̀ kí n mú ìyá Mohbad kí n jù dànù sínú igbó kan kó kàn máa lọ gbénú igbó Sambisa káwọn Boko Haram gbà ń gbé lọ bó ṣe ń sọ̀rọ̀ lẹ́nu bó ṣe ń fayé yín wọ́. Ó yẹ kán so bàbá Mohbad ó yẹ kán so wọ́n mẹ́yìn àgbà ni kán so wọ́n mẹ́yìn mọ́tò kán wá fi mọ́tò yẹn sí reverse kán fi mọ́tò yẹn sí reverse náà kán kó sábẹ́ mọ́tò yẹn náà kán ẹ̀ṣẹ̀ wá fi sí drive kán máa wọ́ bàbá Mohbad lọ kán má fi mọ́tò yẹn kán ra fi mọ́tò yẹn sí bí àbí 60 kó má sáré jù pẹ́ rárá bẹ́ẹ̀ kán wá fi sí drive kán ra máa test kí gbogbo ara wọn gbóyànnà bára Mohbad ṣe bóyá gbẹmọ́nu mọ́ṣọ́rì yẹn káwọn náà fìlì ẹ̀ tó bẹ́ẹ̀ ń sọ yẹn orí mi gbà ní Ọlọ́run ó ti sọ tipẹ́tipẹ́ pọ̀ ọpọlọ bàbá yẹn ti ń pàkúta ọjọ́ ti pẹ́ afẹ́kùn ó gbọ́ ọpọlọ wọn ti kọ́nú ẹ̀kùn lọ wọn ò ní làákàyè kankan lórí burúkú bàbá má ṣàǹfààní orí bí ọ̀gì ọba ẹ̀ kán ti jáwọ́ látòkè lé kán ti jẹrà mọ́lẹ̀. Abẹ́rẹ́ bí Wùmí ṣe ń fi bàbá Mohbad gbájọ́ gíráfì Jòsí ayé ẹ̀ta wo ẹni tẹ́ ẹ pè níyàwó bó ṣe ń fi ṣẹlẹ́yà wọ́n gba yín lójú wọn tún sọ fún pé kí lè fẹ́ ṣe ó ní àbẹ́ ẹ̀ ó ní ẹjẹ́ lọ bẹ̀rẹ̀ ọ̀bá yìí Liam ló ní finance DNA test wèrè wo lẹ̀ ń wá ká kẹ́ ẹ lọ sọ́nà Ògún kẹ́ ẹ lọ sọ́nà àgbọ̀n Liam ló máa borí òun ló lógún òun ló dẹ̀ máa gbà òun ló máa gbà ṣẹ́fídẹ́ǹsì òkun ta gbogbo èèyàn sá eré tó bá tún wá rí ẹ̀rí into the funnest part ni pé Jòsí játijàti àti ìyá ọmọ Mohbad tó ń pè rán dandan yìí àwọn náà máa bọ́tọ̀ tó máa dìbọ́ǹkì àwọn náà máa dìbọ́ǹkì ìgbà ẹlẹ́ máa rí wọn tó máa sunkún níta ẹ tún jẹ́ kẹ́fídẹ́ǹsì kan tó jáde nípa kú Mohbad tàbí kán ní nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé ẹ rí bí wọ́n tó ṣe fọ́n sí tàbí wèrè àwọn òbí rẹ̀ méjèèjì náà máa lò wá àwọn olórí burúkú ẹni òfò ìyá àti ẹ̀ bẹ́ẹ̀ bí tó wà tó ń sayé ẹ gbọ́ bó náà ṣe ń sayé ẹ bó ṣe ń sayé ká tó ń gbádùn ayé bó ṣe fi yín wọ ó máa fi yín wọ ọkùn ni. Ọlọ́run sẹ́ because tó dáwọ́ freestyle kan parọ́ ẹ̀kan panẹ́ kan pọ́kàn parọ́ nonsense ọ̀parọ́ rọ́bìṣ ọ̀parọ́ nonsense
ṣe DNA lọ ṣe wine ni ṣe àwọn pípẹ́ dáàdì yín ló ní finance yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan ibì kan tí ò yé mi dáadáa nínú ètò yín tẹ̀ ń ṣe lálẹ́ yìí tó kọ́kọ́ jẹ́ kórìí mi máa gbóná ni pé number one ẹ sọ pé ẹ play ibì kan pé ìgbà tí VDM gbé kí náà ti ń pè àwọn voice note group yẹn jáde tó bẹ̀rẹ̀ sí ń play àwọn voice note tó ń ka àwọn messages tó wà bẹ́ẹ̀ ẹni pé tó ẹ mọ̀ pé tí àwa Nigerians tí nǹkan bá ti ń le lára wa like tó ń jó wa lára à ń farabalẹ̀ láti máa listen deeply láti máa gbọ́ in and out bí gbogbo àwọn nǹkan yẹn bá ṣe lọ àkí ń farabalẹ̀ orí láti máa ń ge because ẹ sọ kankan bẹ́ẹ̀ yẹn sì pé tó sọ kankan pé. yes ó sọ náà ó ní leave the murderer ẹ jẹ́ ká fèsì bully mo máa lọ wá nínú àwọn archive mi tí mo máa ń keep gbogbo evidence ó sọ jáde yes ó ní leave the murderer ó ní let leave the murderer bully gangan nínú group tó gbé jáde gbogbo kan yẹn o kò sẹ́ni tí ò gbọ́ náà àwọn èèyàn analysis lé lórí náà ó sọ analysis lé lórí ó sọ ń bẹ̀ náà ó ní leave the murderer ó ní let leave the murderer tó sọ náà n tó jẹ́ kínú bí mi nìyẹn náà tó mo fi ń fún olórí burúkú ẹ̀ lépè gbà náà tó lọ lọ gbàjẹ́ fún mi. they now accepted ẹdúná wọ́n accept pé wọ́n pa Mohbad ni wọ́n accept pé wọ́n pa Mohbad ni but wọ́n wá fèsì bully ayé bàbá Mohbad ò ní dálẹ̀ kan sí. ẹ sọ yá mi àwọn fámílì olórí burúkú yìí wọ́n mọ̀ ń pa kíní yìí wọ́n dẹ̀ ṣì ń bọ àwọn pípù yìí láṣìírí wọ́n wá ń deceive àwọn pọ́blíkì wọ́n ń gbawó lọ́wọ́ àwọn pọ́blíkì wọ́n wá ní káyé wọn da ayé wọn ò lè da ayé bàbá Mohbad ò lè da ayé bàbá Mohbad ṣe máa padà wá tó máa tọrọ owó mọ́nù ayé ò ní da àti ayé ìyá Mohbad kí ló ń pè Abọ́sẹ̀dé ayé òun náà ò ní da ìka àwọn ìka ẹ̀dá fa àwọn abiagba ní ìgbọ́rú ẹ̀rí kí ló dé nínú Nàìjíríà yìí àbíláyé yàbáyé mi ni gbogbo eléyìí ń ṣẹlẹ̀. ayé náà ni ayé kan tó bá wà. kí ló dé kí lẹ̀ṣẹ̀ ọmọ yìí gangan náà kí lẹ̀ṣẹ̀ ẹ̀ náà kí lẹ̀ṣẹ̀ tí Ọlọ́run ọba o. ẹ̀ṣẹ̀ tí Mohbad ṣe ẹ̀ṣẹ̀ tó Mohbad ṣe ni pé kò fún lówó kò gbé ilé fún gbogbo ohun tó fún ya Wùmí pé kó mọ bá ń ṣe kò ṣe é fún ló ṣe ń gbẹ̀san lára rẹ̀ ọ̀run dẹ̀ máa gbẹ̀san tọmọ yẹn padà lára rẹ̀. mọ́mì ẹ mọ̀ nǹkan tó wá ń bí mi nínú jù tó ń dùn mí láyé mi jù nínú tọ́rọ̀ yìí gbé dé sìn bàbá Mohbad ti mọ bí tígi ọ̀rọ̀ yìí fẹ́ wó sí kí ló dé tó wá dá ọmọ yẹn dúró sínú mọ́ṣúárì. ó sì ń pawó ni kò tí ì jẹun ó mọ̀ pé tó bá fi ọmọ sínú mọ́ṣúárì to an extent pé wọ́n ti wá dá kẹ́míkà lé ọmọ yẹn lórí to an extent pé wọn ò rí nǹkan kan tó gbádùn náà mọ́ nínú ara ọmọ yẹn débi pé ẹ̀yin náà fẹ́ lọ lò nígbà tí bàbá Mohbad ti mọ bí tọ́rọ̀ yìí fẹ́ wó sí ẹ ti mọ ẹ ti wọ́n ti ẹ̀ lo eyín wọ́n ti ní wọn lo ẹni tí nínú ara Mohbad mọ́ bá máa lo siblings wọ́n lò yàrá tó ń lo grandpa family clinic ó dẹ̀ possible kó bá inconclusive wá starting delay wọ́n á tún so síwájú ìgbà ẹni dòṣẹ ẹsẹ sọ̀rọ̀ fún ipò òun ò tún fẹ́ kò lè sọ̀rọ̀ nísìnyí o àní ó ti wí ebe lẹ́gbọ́n bí ebe tí gbọ́ tó wí ó ní Liam ló ní final say ṣe fẹ́ bú ọmọ lọ́mọ ni ọmọ yìí ti máa ní result final test yẹn lọ́wọ́ ló jẹ́ kó máa sọ owó ọ̀rọ̀ bẹ́ẹ̀. ó ti tẹ́ẹ̀sì eléyìí tó ti tẹ́lẹ̀ náà ló máa mú jáde fún yín eléyìí tó ti lọ ṣe ní bòńkẹ́lẹ́ tẹ́lẹ̀ náà máa mú jáde fún yín. wọ́n ti parí idán wọn tó ń ṣe wọ́n ti parí ẹ̀. gbogbo ara mi ló ń bù mọ́ aṣọ bíbá yìí orí mi fẹ́ dàrú pé kí ẹjọ́ ṣé ilé ayé yìí náà la ṣì wà bí nǹkan àbí rapture ti ṣẹlẹ̀ ní ẹjọ́ kí ló dé báyìí kí ló dé lórí ikú ọmọ ọlọ́mọ ọmọ 26 years old kí ló dé ìyá wa dà bàbá wa dà Ọlọ́run ẹ tún wá ń fi òkú ọmọ yẹn ráre ẹ fi ń pa owó lọ́wọ́ àwọn pọ́blíkì ẹ fi ń pa owó ẹ tún fi Jésù Marita bíláàkì Maria ó bímọ kìnìkan Jésù béèrè lọ́wọ́ yín pé kìnìkan how many years ní Jésù kìnìkan kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn bàbá Mohbad ó ga ọ Sister Tenny Yes, good evening, everybody. The biggest mistake Baba Mohbad did is to go after DNA. That's the biggest mistake he did.
DNA did not buy your son, Baba Mohbad. It should have gone after the 15 people in the house. Did DNA break Mohbad's neck? Did DNA broke Mohbad's leg? Is the DNA that asked the 15 people in the house to go and put Mohbad in a small coffee? So this man is not looking for justice. He knows what by his son. Like, if actually the result come positive or negative, how will you be able to trace the people that buy Mohbad through that DNA positive or negative? Look at the way Mubi came out 3 days ago to mock everybody, both even her husband dead body. This woman is making fool of the guy that he gave birth to. If actually Liam is Mohbad's son, look at the way you are mocking this family and yourself and the Mohbad. If actually that blood you are holding in your hand, that little boy, if it's Mohbad's son, is this the best way you can go about it to fight his father? I never hear where person kill your pikin finish and still use you take clean the mess. I never hear him. It's an abomination. It's an abomination. It's an abomination. Person pray your pikin at the end of the day use you take cover her or their mess. I never seen that kind of thing before. What's this? This is embarrassing. It's really embarrassing. It's an abomination. It's an abomination. It's an abomination. It's an abomination against us as against Nigerian as a country. It's an abomination against we as mothers, as women. It's an abomination against the people of Nigeria. It's an abomination. This will not be by Yoruba or Igbo. This is for everybody. If you're a Nigerian and this family has done this, it's an abomination. It's an abomination. Against earth and against heaven is an abomination. It's so embarrassing. So embarrassing. It's so shocking. And look at her. She's coming out now. This is the same woman. Her lawyer said that she's fighting for justice as well for her husband. Now you are saying Liam is the financier. Liam is the financier of what? Of what by Mohbad or of being the Mohbad son? Is that what we are looking for? I don't know how Baba get to this stage of this DNA, to be honest. We were running after the 15 people in the house, questioning the people, 15 people. Baba Mohbad was running after DNA. Look at the slap Wunmi has given you now. Look at the shame and the disgrace this Wunmi have brought to you and your family. What an embarrassment. And this man know all along that this way is going about the justice, there will not be justice that angle. And he pretend, collect money from the public. We were shouting justice from Mohbad. They were dragging each other, fighting, abusing each other, using each other pictures and messing up with all the other things. And this man is busy sleeping around with different women. Look at the 2 updates we got this week. Wunmi coming to make mockery of the public who have been standing to get her husband justice, making fool of everybody who has good heart, who really want justice to be served to her own husband that she slept with and she has a baby with. Wunmi, if actually that child is Mohbad, the way you have acted 3 days ago, is it how a mother of a child of another man will act? Is it how a woman that is married to a man will act? You are mocking the dead body of your husband. You are mocking the family of your husband. He's a husband, Gary. And sugar boy. You can imagine. We say it's sugar Justice, boy. leave the girl. The girl don't tell you where she did since. Leave the girl. The girl not be problem. The girl not be problem. The girl is not a problem. For me, I don't have any problem with the girl. Now the father, the mother of this boy already took her stand. But now the father won't come deceive public. Say they collect money for public. Now he the worst person. Now the father. Worst of all. Now the father be the worst person. That is the devil. Deceiving public, collecting money. Yeah, the first year too. This man wish you. Before. God forbid. Baba Oshi, very disgraceful and embarrassing man. Look at the legacy your son dropped. Your son came into this life and presented a good legacy before he left. Only for this man to come into this justice and disgrace this boy legacy. Messed up with this boy legacy.
Now, if they want to attach this useless man behavior, they will attach it to Mohbad's legacy. You have made an history. Look at the history you came to me to come and Yahoo public, collected public money to enjoy your own personal interest. And you have the guts to come on live to be insulting people because you feel that you hold the world. The public that made you to become a mini god, you insulted them, rubbish them because you are sleeping with some of them. And they are your supporters who protect, who don't call for Baba. All of them, this man has slept with them. On top of your dead body son is still in the morgue, lying there. Justice for helplessly. Mohbad. Sister Atani, Ma. Sherry, you don't concern anybody whether he sleep with the whole women. Now who choose to give him their body? Now he choose to. But as far as say he know what thing they happen and he's deceiving the public up until this thing. One thing what I know say that boy, the so-called the boy himself before he died, he kept on saying it that my God will not fail me. My God will not fail me. What, Josie? This one now is not by Mohbad alone, no. To your picking, no. The fight is not between you and Mohbad alone. But every penny that everybody has contributed will speak against you. You cannot go scot-free. Because if it's big back. Every penny, every tears of everybody who don't cry over this case of this boy, and you knew what you were doing, deceiving people, you will not go scot-free. Ọ̀run máa bá yín jà, ayé ilẹ̀ máa bá yín jà, ilẹ̀ tí gbogbo wa tá dáwó fún yín nínú àágùn wa, ilẹ̀ tí gbogbo wa ń tẹ̀, ó máa bá yín jà. The air that will breathe will speak against you, Baba Josie Aloba. The air we breathe will speak against you. As long as you continue to live on this planet Earth, you will not know peace. Every penny that everybody has contributed concerning the death of your son, you can never live and enjoy it in peace. Amen. Fact in you, not swear. Now fact. Mohbad ma wọ yín ní tiẹ̀ lọ́tọ̀. Gbogbo àgbáyé, gbogbo àwọn tó ti dáwó fún yín, àágùn wọn, owó wọn tẹ́ gbà. Àwọn yẹn náà wọ́n á bá yín jà. Lágbára Ọlọ́run. Àfi tó bá yẹ pé ẹ̀yin nìkan lẹ dára yín wá sílé ayé yìí o. That is the only way. But if not, pé Ọlọ́run tó dá Mohbad tó wà ní mọ́túárì lẹ́yìn ló dá yín lè kò síbi tẹ́ fẹ́ gbé gbà. Ẹ̀sìn tẹ́ máa ṣe òun náà lẹ ti ṣe yìí. Wumi, ride on, my dear sister. God bless you. Ride on. Use him to do the rubbish. Ride on. I support you. Ride on. Use him to do rubbish. That is what fits the family. I support him. I support you as well. Ride on. You have opportunity. You have the table is yours, Wumi. Do whatever you like. Okay. Ẹ máa ṣeré kiri, ẹ máa rojọ́ lẹ́gbẹ̀dẹ̀ lọ́nà ìṣẹ́gbọ́. Ẹ máa rojọ́. Ní sùúrù ọmọ mi wọn gbọ́dọ̀ yẹn ta ló ní final say. Ilé àbí ló ní final say àfihàn tó dáàdì kí o sọ fún yín. Ẹ lọ bèrè lọ́wọ́ dáàdì nǹkan tó dáàdì yín rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ̀gbọ́n tó wí? Did you hear that? Ó ní go and ask your daddy. You will know what is going on in his life now. Pé lọ bèrè lọ́wọ́ dáàdì yín. Ojú bàbá yín rí mọ̀ bọ́ lọ́wọ́. Lọ bèrè lọ́wọ́ dáàdì kẹ́ lọ bèrè lọ́wọ́ Josie. Wo bó ṣe fi ayé ẹ̀ gbájọ́ bó ṣe ń fa ayé ẹ̀ ráre orí pé ayé ẹ̀ bàjẹ́ gan ni ayé ẹ̀ rún ọba sọ pé aláyé rírún so mọ̀ pé nínú ayé àwọn páwọn aṣọ kan wà tẹ́ bá kó wọn sínú apẹ̀rẹ̀ ó máa rún ni ó máa ní gbogbo sáyìn ihò apẹ̀rẹ̀ ayé Josie ti rún kò ní rẹ́mẹ́dì wẹni tẹ́yìn bu àṣírí wo bó ṣe ń ṣe sí ọmọ yín bó ṣe ń fi ayé ẹ̀ gbá níta ṣó ń fi bàbá àti ẹ̀ṣẹ̀ lẹ́yà rí àbí ìyá àti ẹ̀ wo bó ṣe ń fi ayé ẹ̀ ráre ó ní ẹ lọ bèrè lọ́wọ́ dáàdì yín máa sọ tójú ẹ̀ rí lọ́wọ́ Jasade play rẹ̀. Ẹ lọ bèrè lọ́wọ́ dáàdì yín. Ìkan tí dáàdì yín wà lórí hot seat lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ lọ bèrè lọ́wọ́ dáàdì yín. Bẹ́ẹ̀. Wọ́n ní dáàdì yín wà lórí hot seat lọ́wọ́ báyìí. Ẹ lọ bèrè lọ́wọ́ dáàdì yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ní ọmọ ológo ẹ ní sunkún lórí ọmọ o. Ẹ̀yin tẹ́ fi gbogbo ara ja ìjà ìmọ́lẹ̀ ní sunkún lórí ọmọ yín o ayé ò ní fi ń ṣe lẹ́yà lórí ọmọ o wọn ní fèmí náà ṣe lẹ́yà wọn ní fi mí ṣẹ̀sìn ẹ wo bọ́n ṣe ń fi ṣe lẹ́yà ẹni tó ń pè mí ní direct call ẹ má pè mí tẹ́ bá fẹ́ ra ọjà ẹ pè mí sórí WhatsApp call mi tàbí kẹ́ mẹ́ṣẹ́jì mi ọ̀sẹ̀ àánú wà alọ́sẹ̀ ẹ̀nu a ní aṣínà tó dájú a ní ẹ̀yọ́nú àwọn àgbà àtúndè wà
fàyè gbà mí wà tó bá rẹ̀ pé tí ilẹ̀ fẹ́ a ní detox tea 14 days detox tea wà a ní ti cholesterol a ní ti stroke a ní stroke fibroid ní diabetes ní high blood pressure ní gbogbo ẹ̀ la ní bọ̀tẹ́ pè mí sórí WhatsApp ẹ má pè mí ní direct call ẹ jọ̀ọ́ ẹ má pè direct call God bless you ẹ wo orí account tí mo wà yìí ẹ bá mi follow page tó rán ti report page mi kejì ó sì dọ̀ndí 18 kí n tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ ibi láti mọ̀ jáde so ẹ wo page mi ń bí nọ́mbà mi wà ńbẹ̀ ẹ hi mi ńbẹ̀. Bọ̀dádì yóò ní bọ́ta wá sọ fún yín. Ṣẹ́gbọ́n tó wí bẹ́ẹ̀ ó ní bọ̀dádì yín ò lè bọ́ta wá sọ fún yín sáàwí fún yín ṣe báwa dẹ̀ ti bọ́ta wá sọ tí ó fẹ́ sọ ẹ̀ tó ń gbọ́ ẹ̀ tó ń mú abú ó ní dádì yín ò lè bọ́ta wá sọ fún ìjòsí wọlé ayé ẹ̀ bó ṣe rún aṣọ ayé ẹ̀rún bí aṣọ nú apẹ̀rẹ̀ ayé ẹ̀rún bí aṣọ tí wọ́n fọ̀ nínú washing machine tó kàn ọ̀run tó kàn ṣe jàbàlà síbẹ̀ ìgbésí ayé èrè ò dá rárá wo bọ́n ṣe ń fi ọṣẹ lẹ́yà ẹni tó ń pè mí yẹn tó bá padà pè mí màá sáyẹn sí blocking ẹ má pè mí lórí direct call WhatsApp ní kẹ́ ẹ ti pè mí. Dádì yín ló ní final say bí alẹ́ àgọ́ ní final say. Ìta ló tó platform o, I no dey here tonight o. Mo ti sọ. Àgbọ̀ ní platform. Ọmọ náà bínú. Ẹ̀nà tí ń dìde láti club sí mo kàn ń gbọ́ pé Mr. Baita ló ń ta. Mo pẹ́ Mr. Baita. Ṣẹ́gbọ́n tó wí bó ló sọ pé òun ti dé yẹn mà ẹ gbọ́ bí tó tóun ti dé. Ó lóun ṣẹ̀dí láti club ọmọ jayé ẹlẹ́wà tó pọ̀. Alẹ́ avenue àwọn ọmọ alẹ́ avenue ó lóun ṣẹ̀dí láti club mọ̀ jayé orí ẹ lọ tiẹ̀ Mohbad kún bẹ́ẹ̀ bí tán tẹ́ sí tó ti dé ìjà gbígbẹ ó ti gbẹ bí ẹja àgbìrà ìwọ sáyé tiẹ̀ lọ mọ̀ sáyé lọ tí ẹ ó lóun ṣẹ̀dí láti club àbí ọmọ ọlọ́mọ ònìyàn ọlọ́nìyàn mọ̀ jayé ẹyé ẹ lọ́ntì ẹ̀ wọ́n ti mọ̀ tó pé ó ti mọ̀ náà orí ẹ ló bẹ́ẹ̀ séntì ẹ̀ jàre gbogbo nkú ti sọ ẹgbẹ́ sọrí ó lóun fènìyàn mímọ̀ sọ̀rọ̀. Sister Tenny irú àṣírí wo ló lè wà láàrin bàbá Mohbad àti Wùnmí ẹ mọ̀ pé nígbà tọ́rọ̀ yìí jáde tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ tọ́rọ̀ Mohbad yìí ṣẹlẹ̀ gbàràgbàrà ní 2023 yẹn náà ni same Wùnmí jáde ó ní bàbá ẹ mọ̀ ó lo àwọn language kan bẹ́ẹ̀ ṣé mọ̀ pé ọ̀rọ̀ tó sọ òfin bẹ́ẹ̀ pọ̀ tó fi gbé bàbá Mohbad ṣe é tó ní pé tá bá mọ orí èèyàn tí bàbá Mohbad jẹ́ ó lá máa sòkò pa ni ẹ jọ àṣírí wo ló le kókókókókó ṣé bàbá Mohbad ti lábò tẹ Wùnmí rí ni. lábo ṣé kó ti lábo a lè sọ kò sí tí ò ṣẹlẹ̀ lábẹ́ ọ̀rọ̀. mo kàn imagine ní ayé tá wà yìí pé like the normal African woman Nigerian mothers parents wàhálà ojú ilẹ̀ ìyàwó ọmọ ẹ̀ kó wá àtọ̀húnrìn kan akàn á máa ṣe jàùjàù àwa máa gùn yín gàlégàlé èló ni ò bá jẹ́ tẹ̀dẹ̀ rádúró public tó ti dìde fún yín láti jà fún yín tẹ́ mọ̀ wípé at the end of the day tẹ́ bá sọ òótọ́ nǹkan tó ṣẹlẹ̀ nídìí ọ̀rọ̀ yìí àwọn èèyàn gan ready láti fly yín jáde wọ́n máa fi yín kọ́ wọn lọ́rùn ni wọ́n máa fi yín kọ́ àwọn èèyàn tó ṣiṣẹ́ ibi yìí lọ́rùn ni wọn ò ní lè ṣe ẹ máa padà di àwòmọ́jú bí ẹbí ẹ ṣe ń wo àgbàdo onúgo ni wọn ò ní lè gbé wọn máa gbé yín sọ́lẹ̀ ni wọn ò lè ṣe kọ́kọ́ fún yín mọ́ because ẹ ti máa tún the real àṣírí síta ẹ wá pamọ́ra at the end of the day ẹ wá ń ṣorí burúkú kiri àṣírí wo ló wà àṣírí kan wà láàrin Wùnmí àti bàbá Mohbad torí bàbá Mohbad yìí níbi tí ẹpọn bàbá Mohbad gbé jòdè níbi tí ẹpọn bàbá Mohbad gbé useless dé èmi ò believe pé bàbá Mohbad ò tí ì tú ṣòkòtò sí ẹ̀yàwó ọmọ ẹ̀ yìí rí o bóyá believe pé bóyá tóun bá yọ ọkọ ti Wùnmí gbà yẹn bóyá Wùnmí á fọmọ òun lẹ̀ torí mo kàn ń rò lọ bẹ́ẹ̀ ni omi I'm just thinking somehow like àbí ó ti yọ ọkọ sígẹ̀ yìí rí ni kó bá lè fọmọ ẹ̀ lẹ̀ ń gbà yẹn òfin tí ò lè ṣẹlẹ̀ lábẹ́ ọ̀rọ̀ kí ni àṣírí tó wà láàrin wọn to this extent kí ni àṣírí tó wà láàrin bàbá Mohbad to this extent kí ni nǹkan náà tó lè fi máa cover Mohbad tó Wùnmí to this extent bàbá Mohbad ti gbàgbé pé àwọn làwọn jáde làwọn sọ pé àlè ló pa ọmọ àwọn wípé tó bá ṣe DNA àwọn á sọ ẹni tó pa ọmọ wọn fún wọn ó ṣàmà nìkan tí bàbá Mohbad ti gbọ́ tó dẹ̀ fẹ́ fi ìdí DNA yìí múlẹ̀ tó fi jí pé wọ́n ń sọ̀rọ̀ yẹn jáde ayé yín ti fọ́ báyìí bàbá Mohbad ayé yín ta ayé yín jábọ́ pọ̀ ayé yín rẹ̀
ó rẹ̀ dànù orí yín burú. ó gbòdé láti ṣe pípẹ́ lọ sùn á ní ọ̀dọ̀ obìnrin ló ti ń bọ̀ gbọ́dọ̀ kò ti gbèdé lè ké sáré jẹun kínkì ó wà máa bẹ́ẹ̀ jà you don't understand who want that kind of life. That's who's chase I want 2026. Ẹ kọ́ people ilẹ̀ náà kọ́ máa sọ̀rọ̀ náà làwọn. Ṣé tẹ́ mo rí ìpẹ́ ló sọ̀rọ̀ díẹ̀ ní ẹgbẹ́ pé wọ́n sílẹ̀ kọ́ máa rojọ́ lọ náà. Ṣé tí wọ́n bá rojọ́ báwo ni náà títí wọn bá lọ ìfẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ kọ́ máa rojọ́ kọ́ fún wọn ní fọ́ọ̀bù náà. Kí dájú wọn bọ́ sí court kọ́ wá máa bá wọn máa sọ gbogbo eléyìí. Ṣé ti gbọ́ ẹ bọ́ sí court ní online ẹ kí dájú yìí máa kí dájú bọ́ sí court of law kọ́ bá máa sọ pé Liam is a bastard. Ẹ mọ mẹ́mẹ́ ẹ mọ fíìmù ṣá. wọ́n lẹ́ẹ̀mọ mẹ̀mẹ̀ ẹ̀ẹ̀mọ fíìmù ṣá ó ní ẹ̀ẹ̀mọ mẹ̀mẹ̀ ẹ̀ẹ̀mọ fíìmù ṣá ayé ẹ̀rún jòsí mo láyé ẹ̀ wọ́n ti fọlé ayé ẹ̀ nínú washing machine ayé ẹ̀ ti wá rún papọ̀ mọ́ra wọn ó ti di pépà owó tẹ wí ó ní kó lọ kóòtù kó wá máa sọ ní kóòtù pọ́ máa lè ní Liam lọ sí kóòtù pọ́ máa lè ní Liam ó mọ mẹ̀mẹ̀ wàá gba kí sọ̀rọ̀ ilé ga o ilé ilẹ̀ ti kẹ ọ̀rọ̀ ipò o ká má parọ́ ká má jalè. Online lọ wà náà ẹ ń ṣe 2023 2024 2025 dáàdi yín wá yín wọ́n ti bá ayé yín jẹ́ bákan má bínú. ó tọ́ ni dáàdi yín wá ìnìyìn ni lóòótọ́ kọ́ mọ̀ yín ò parọ́ àwa ti sọ fún pé jòsí ò ní di justice wọ́n ti sẹ́tù màtá wọn nù lé wọn wọ́n ti lólúwa ló fún ni olúwa ló gbà á owó tó dẹ̀ ní ìdí ó ti gba tiẹ̀ ṣebí ó yẹ máa lọ sin ọmọ ẹ̀yin tẹ́ ń káàbù tán nẹ́ẹ̀dí ẹ̀ lè sin ọmọ ẹ mọ̀ sin ẹ̀sùn jẹ ẹbẹ́ yìí náà bímọ ẹbẹ́ ẹ̀ bímọ ẹ̀sùn jẹ. ọ̀rẹ́ mi mo ti ń rojọ́ jù má bínú. torí pé ohun tó ṣẹlẹ̀ yìí ní pé Mr. Baita ń sọ̀rọ̀ díẹ̀ ni ó ń dùn ní 2026 Mr. Baita ẹ má stress ara yín ẹ jẹ́ kí láti wọn bọ́ sí ti court kí láti wọn bá wọn máa sọ gbogbo yìí. ṣọ ẹ̀yin èèyàn bíbá iṣẹ́ ń gbọ́ ọmọ mi ní kẹ máa disturb ara yín. ẹ má stress o ṣé mi kẹ wà ó ẹ má stress ara yín. tó bá ti ń rojọ́ díẹ̀ ní ẹ máa rẹ́rìn ẹ mọ reason kò ń ṣe kan tó ń ṣẹlẹ̀ ní online ló ń ṣẹlẹ̀ kọ́ọ̀tù ẹ má wọrí tí kọ́ bọ́ sí kí lọ́ọ̀yà yẹn. Wùmí ò dẹ̀ ẹ́và láyé lọ sí court tí wọ́n bá ti ń lọ kò lọ kóòtù o ẹ̀gbọ́n tó wí ó ní kì í ṣe tó ṣẹlẹ̀ níta ló ń ṣẹlẹ̀ ní kóòtù ó tọ́ dẹ̀ ní ẹ mọ̀ pé gbogbo tó máa ń kóòtù sí àwọn lọ́ọ̀yà wọn máa ń dìfẹ́ǹdì rẹ̀ mẹ́ wọ́n ó ṣe gbẹnu bí ẹni olórí burúkú ni ọmọ máa jayé ẹ̀ lọ́wọ́ ló mọ̀. àwọn kò bọ́ sí TikTok ẹ kò bọ́ sí court kó wà má lè sọ fún mi. ní àwọn tó ń ṣe àìsí Mr. Baita. Okay, wanna go to Baby Shark? Okay, bá mi play fún. Kí dáàdi wọn bọ́ sí kíní? See, you know what? All these things that they are saying. ọmọ kì í sùn lágbo mẹ́ta o. Àwọn ṣọ́ńdé lọ́wọ́ sẹ̀. Àwọn ṣọ́ńdé lọ́wọ́ sẹ̀. Ẹ ti sọ̀rọ̀ fún yín. Wọ́n ní láti sọ̀rọ̀ yẹn láti calm wọn down. Ẹ ti understand? Wọ́n ní láti calm our people down. Bóyá má worry online lọ wà. Court of law lèmi deal pẹ̀lú èmi ò deal pẹ̀lú gbogbo online yìí. So that mo ní pé Mr. Baita wá sí online ó kàn sọ̀rọ̀ mo ní ìdí jẹ́ ká bọ́ sí live jẹ́ kí n bá Mr. Baita sọ̀rọ̀. ọmọ mi ṣe gbọ́pọ̀ tún mẹ́tẹ̀ lọ sí White House. Kò sí wàhálà èmi wà mo èmi wà fún everybody wọn. Ẹ̀wọ̀n ẹ̀ sọ pé 2026 yìí kò sí ayé negativity ẹ ti understand. Everybody máa enjoy ni. Ṣé tó bá ti bọ́ta tó bá ti ń parọ́ yẹn ṣáà máa rẹ́rìn-ín. Ẹ wo mo sọ reality fún yín àwọn yóò yẹn ò dé court of law o. àwọn àbẹ̀jì kọ́ṣọ́ mu yàn. àwọn sista tèmi ò ní sọ̀rọ̀ fún yín àwọn Mr. Baita ò ní sọ̀rọ̀ fún yín bọ̀ ẹ kì í sọ̀rọ̀ fún yín court of law. Na dájú wọn wà lórí hot seat o. Ó ti yẹ yín bọ̀ ẹ má lọ. Jòsí wọn lórí hot seat lórí gas cooker náà gbé díẹ̀ lé wọ́n lórí gas cooker náà gbé di Jòsí ilé ayé Jòsí rún bámúbámú wọ́n lórí gas cooker náà fi fùrù ẹlé wọ́n náà ti gbé díẹ̀ lórí àdògán náà orí garawo eléèdú tó fi dáná èdú àdògán náà fi dáná èdú ní díẹ̀ náà tẹ̀ díẹ̀ mọ́ ayé Jòsí mọ̀ ta o wo bó ṣe fi Jòsí wọ ọlọ́mọ máa jẹ́ ń jìyà o ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tọmọ yẹn sọ jáde lẹ́nu
bó ṣe fi ẹ̀ṣẹ̀ sí ẹ̀sìn pọ̀ jòsí ẹ̀sìn pọ̀ o ẹlẹ́yà ìpọ̀ tó o bá mọ̀ pé ẹlẹ́yà ni ẹlẹ́yà yẹn pọ̀ wo ẹni tó pè níyàwó ọmọ ẹni tẹ́yìn ń bò láṣìírí wọ́n ti fi yín múlẹ̀ ya Mohbad mo sọ níjọ́ kìíní àná ní ìjọ́ tí Wùmí tán bọ̀ ń kọ́ọ̀tù tán bọ̀ wá sí ibi burial ground ṣe bọ́dù ẹ̀nà kọ́kọ́ yá tí Wùmí fi pẹ́ evidence wá o I have the voice note tí o gbogbo ìran rẹ̀ tán ṣe fún mi àti fọ́tò bí Wùmí ṣe lọ ya Mohbad ìmùlẹ̀ tẹ́ ẹ mú láàárọ̀ ọjọ́ náà ṣé bí Wùmí lọ́mọ ọ̀dọ̀ ṣé Mohbad lọ́mọ ọ̀dọ̀ sáwọn ilé wọn wí ẹ̀sọ́ ọmọ ọ̀dọ̀ so nǹkan ti jáde wá sọ̀rọ̀ Mohbad lọ́mọ ọ̀dọ̀ náà bó lọ́mọ ọ̀dọ̀ wà ayé yín ti bàjẹ́ sẹ́ ayé yín máa bàjẹ́ sórí social media yìí ṣùgbọ́n nígbà wọ́n ti mọ̀ pé lórí burúkú yìí ò ní dìdájọ́ ẹ máa rán ṣébi lọ́mọ ti wí fún yín ẹ máa rán wọ́n gbé ohun tó mọ̀ wọ́n jẹ́ dé olórí àdó gan gbóná náà gbé fúrọ̀jù sílé. ọ̀pá mo tí wọ́n máa sọ pé kíní kan tó ń blab yẹn ṣàfihàn wọn sílẹ̀ online lọ wà bóyá láti wọn ló ní right bóyá Liam ló ní right a máa pàdé court of law let's understand. Oya wà lọ bá fáwọn ìbejì lọ́yàn. ìbejì wo ìbejì ló bí kí n bú ìṣòro. Ọmọ. Owó ṣe fi yín sẹ̀sìn ẹ̀sìn àwọn ẹ̀sìn ìpọ̀ ẹ̀yìn èèyàn ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ fún yín láàyè láti sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Tẹ́ni ọmọ ológo compliment ìyá mi compliment. I wish you the same and the best of luck in this year. Amen jaburata. Láṣẹ Elédùmarè ọmọráyè ò ní ta epo sí aṣọ àlàyé. Àṣẹ. Nǹkan méjì ni mo kọ́kọ́ fẹ́ tọrọ lọ́wọ́ yín lọ́dún tuntun yìí. Alákọ̀ọ́kọ́ òun ni wípé ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣùgbọ́n mo fẹ́ tọrọ nǹkan méjì ni mo fẹ́ tọrọ. Alákọ̀ọ́kọ́ àti bídẹ̀ méjèèjì. Alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó bá wá sọ pé bí Ayọ̀mí ṣe báyìí Ayọ̀mí ṣe báyìí. Ẹ má dárúkọ Ayọ̀mí lórí platform mi ẹjọ́ ẹ má bínú sà ẹ má dárúkọ ẹ rárá mi ẹ má dárúkọ ẹ rárá mi promote nonsense. Kò sẹ́nibọ̀dì tó bá mi sọ̀rọ̀ ẹ̀ rí wàláì kò sẹ́nibọ̀dì tó gbé ẹjọ́ ẹ̀ wá síwájú mi but no. Ìyẹn ni alákọ̀ọ́kọ́ ibẹ̀ tí mo fẹ́ bá yín sọ. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ gbàtẹ́ sọ pé kí n má dárúkọ ẹ̀ tó dẹ̀ tún dàbí ẹ̀ public gbọ́dọ̀ mọ̀ pé ibi tí a wà lẹ́ni lórí ọ̀rọ̀ Mohbad public ló fà á tí state government fi jìde tí wọ́n lọ wú òkú kò ń ṣe Ìyábọ̀ kò ń ṣe anybody public ni ló fà á ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì public náà ni wọ́n tún wá wo àwọn kan tó convince wọn wípé wọ́n fẹ́ fìyà jẹ bàbá yẹn ni nítorí pé ìgbà tí kíní yẹn ṣẹlẹ̀ gbogbo èèyàn kọ́kọ́ crucify bàbá yẹn ni tó bá yẹ pé bá ṣe crucify bàbá yẹn ni a ti máa rí ìdájọ́ òdodo. Ṣùgbọ́n public wá wò pé wọ́n fẹ́ fìyà jẹ bàbá yẹn ni ìgbà tí Mohbad wà láyé bàbá yẹn wà láyé bàbá yẹn Mohbad ò tọ́jú ẹ̀ kò ṣe kankan orin tí Mohbad dẹ̀ ti tún kọ nígbà yẹn wípé ọmọ pásọ̀ ti wọ inú ayé bó ṣe àwọn orin tó kọ tó favour sí sáìdì bàbá ẹ̀ so àwọn èèyàn ti wá wò wípé bàbá yìí wọ́n kàn fẹ́ fìyà jẹ ni so wọ́n wá sọ tẹ́ bá wò gbà tí ọmọ yẹn kú àwọn analysis kan tẹ̀ ń ṣe bàbá tí mọ̀ pọ́mọ́ ti kú bàbá gbẹ̀yìn wọlé báwo lèèyàn ṣe máa wá kọjá tó máa gun staircase tí wọ́n dẹ̀ gbé ọmọ yẹn sí abẹ́ staircase tí ò ní rí fìrìfìrí pé wọ́n gbé síbẹ̀ ó fi gòkè lọ náà bàbá ṣáà ti rí ágẹ́lì tó sọ pé bàbá máa dèèyàn ńlá bàbá máa grow ìgbà tó dẹ̀ ti jẹ́ pé àwọn pọ́pílìkì
ọ̀tọ̀ lèèyàn tó ra bàtà fún bàbá, ọ̀tọ̀ lèèyàn tó ra aṣọ fún, ọ̀tọ̀ nìyí tó ra mọ́tò fún, ọ̀tọ̀ nìyí tó ra oúnjẹ sílé fún, ọ̀tọ̀ nìyí tó fún lówó pé má jẹ̀jẹ̀ kẹ́jà kọ̀ọ̀kan mọ̀ pé mo fún ẹ lówó o. Wọ́n wá máa jà sí nọ́mbà bàbá Mohbad pé wọ́n wá nọ́mbà bàbá Mohbad bíi pé wọ́n wá nọ́mbà gọ́vnà àbí president. Bàbá wa wò pé mi rèé tí ọmọ ẹ̀ gan ò ní contract kan tó sign pé wọ́n ń ra aṣọ fún artist mi wà tó yẹ gbogbo aṣọ tó máa wọ̀ wọ́n máa rà company kan ló máa sign ẹ̀ pẹ̀lú ẹ̀. So ọmọ ẹ̀ gan ò rí, bàbá wò pé yes, bàbá rí pé yes. So bàbá mọ̀ pé capital lówó òun ò gbọ́n now, ṣùgbọ́n bàbá ló dẹ̀ fi capital pé òun ò gbọ́n tó fi mú gbogbo public tó ràn lọ́wọ́ tó wá sọ gbogbo wọn dí mùmù. Ó wá tún sọ fún wọn pé bẹ́ẹ̀ ṣe jẹ́ mùmù yín tún wá ń sùn. Ìgbà téèyàn jẹ́ mùmù tí mùmù tún ń sùn. Ó wá okay, ẹ wo gbogbo tí ọ̀rọ̀ yẹn lọ. Ṣé rí tó bá ń fẹ́ òtítọ́ àti òdodo, Wùnmí ojú tó fi ń wo Wùnmí ni wọ́n gbọ́dọ̀ fi wo ìyá Mohbad, bàbá Mohbad, Blessing, gbogbo ìran Mohbad, torí tí kulé olèlé ló ṣílẹ̀kùn fún títa, bí kulé ò bá pani tòde ò lè pani. So kí àwa public kọ́kọ́ mọ̀ wípé àwa Ọlọ́run ò ní ṣe wá ní ẹ̀gà tó ń kọ́lé tó ń fọwọ́ ara ẹ̀ tú. Àwa la kọ́ ilé yìí pé nígbà àwa náà látún dàrú, wọ́n tún wá divide, wọ́n ti plant àwọn èèyàn sáàrin wa, wọ́n wá cause division. Ilé tó bá dẹ̀ ti stand ńkọ́ tó ti divide against ara báwo ló ṣe fẹ́ stand. Òun ló fà á tí àwọn kan máa ṣe báwo làwọn èèyàn ṣe máa sọ pé bàbá lọ́mọ ẹ kú o. Ìgbà tí bàbá tọ́mọ ẹ kú, ṣé ìjọba àbí àṣẹ ìjọba sọ pé bàbá ní ẹ̀tọ́ àbí ìyá àbí ìyàwó àbí ọkọ ó ní ẹ̀tọ́ àbí àbúrò àbẹ́yàn kan ní ẹ̀tọ́ láti pààyàn kan? Bàbá lọ́mọ ẹ kú àti bàbá àti ìyá dẹ̀ ló ké pé kí abiyamọ ayé àtọ̀run gbà wọn. Iṣẹ́ ọ̀tìkọ́ táwọn bàbá yẹn ṣe fún wa àti ìyá yẹn àti gbogbo wọn yẹn, bẹ́ẹ̀ ṣe sọ pé gódò màgòmọ́ra ni, ṣòro jẹ́ kí ìjọba mú gbogbo fámìlì yìí kó fi jófin. Bó ṣe dàbí pé bandit tó ń da Nàìjíríà rúlé ní nẹ́tíwọ̀kì ni àwọn tó ń ṣe gbogbo nǹkan tí àwọn fámìlì Mohbad yìí ṣe kò yàtọ̀ sí bandit tàbí terrorist. Bẹ́ẹ̀ni o. Kò sí yàtọ̀ ẹ̀sùn kan náà ni. Òtítọ́ dẹ̀ ló gbórílẹ̀ kèlédè. Nísìn wọ́n ti promote ìyàwó lè pa ọmọ, ìyàwó lè pa ọkọ, ọkọ lè pa ìyàwó Nàìjíríà báyìí. Tó bá ti smart enough, tí o bá ti smart enough, ẹ jọ pride wo ni Nàìjíríà wá ní mọ́ báyìí? Pride wo ni àwọn ọmọ Yorùbá wá ní mọ́? Ọmọ Yorùbá ò ní pride mọ́. Tá bá tẹ̀ sọ pé Nàìjíríà ti tóbi jù, Yorùbá ní pride tẹ́lẹ̀. Kò sí bàbá Mohbad ò ní tìjú, ìyá Mohbad ò ní tìjú látijọ́ tí mo ti délé ayé. Tíjọba Èkó bá máa help àtijọba Nàìjíríà, ṣe ló jẹ́ kán fi family Mohbad yìí àti àwọn ìyàwó gbogbo, ṣe ló jẹ́ kí wọ́n fi ṣe revolution fún wa. Nítorí nǹkan tó ṣe ègún ló jẹ́ sí orílẹ̀-èdè yìí, because gbogbo kìíní ló clear. Torí mo réyàn tó ń sunkún rí bómi ṣe ń dà lójú ẹ̀ tó tẹ̀ ń sunkún tó korò tó kì í ríran. Gbogbo èèyàn ló mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà. Bàbá ò jẹ́ sọ, ìyá ò sọ, wọ́n mú evidence dání, wọ́n wá sọ pé káwa public ní ká lọ́ máa wá. Tí public bá ti wá sọ pé àwọn ní evidence o, wọ́n á ní kẹ́ mú wá kẹ́ send ẹ̀ sí bàbá. Bàbá tẹ̀rì. Tó bá fẹ́ sọ̀rọ̀, àwọn public yẹn náà ló tún máa attack àwọn tó ní evidence lọ́wọ́ pé fake ni, dead on arrival. Ẹjọ́ ibo là ń lọ? Amẹ́ríkà tá à ń lọ, gbogbo ìlú òyìnbó tá à ń lọ,
tí ọmọ òyìnbó 7 years tí ìyẹ́ àti bàbá ẹ̀ tó bá hùwà tí ó tọ́ wọn á ní daddy don't be silly. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bí báyìí kọ́ṣọ́ òyìnbó yẹn ta fẹ́ máa embrace àdẹ̀tẹ̀lé bó ṣe tẹ̀lé. ṣe rí Tenny Ọmọlógo kí àwa public sìn ẹ wo ẹ̀sìn tí Wùmí fi bàbá Mohbad ṣe bàbá Mohbad kan ló fi ṣe o ẹ ti sọ point àti ìyá Mohbad àti Blessing àti gbogbo generation ya gbogbo ìran family tí Mohbad ti wá àti tí ìyá Mohbad ti wá àti gbogbo public kí gbogbo public náà gbà tó ti yes kábàbà tọ́ra wa là ń tọ́ra wa ẹ jẹ́ ká bára wa sọ tọ̀rọ̀ a lè má ṣe kọ́kọ́ náà bákan náà ká sọ pé Nàìjíríà dá family mélòó ló tòrò ló dá family ẹ sọ family kan Nàìjíríà tó dá tẹ wá sọ pé kí Nàìjíríà dá kí ni wọ́n pè ní nation kí ni wọ́n pè ní state kí ni wọ́n pè ní community àbí kí ni wọ́n pè ní family the least American citizen tí kọ̀ọ̀kan bá ṣe ẹ jẹ́ kí Boko Haram mú American citizen kan Nigeria American government kan mú American citizen kan American government máa kúrò wọ́n kó jẹ́ $1 billion náà máa ná láti wá save one citizen wọn yẹn so bó ṣe jẹ́ kí life wa ṣe rí fún Nigeria government nìyẹn wọ́n gbọ́dọ̀ rí wa pé we are equal ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ò mọ̀ wá wọn ò tẹ̀ recognize wa even nínú family wa wọn ò mọ̀ wá gbà tí wọn ò tẹ̀ mọ̀ ẹ́ nínú family ẹ̀ báwo ni ọ̀fẹ́ ṣe sọ pé kọ́ mọ̀ ẹ́ ní community ẹ̀ àbí kọ́ mọ̀ ẹ́ ní state àbí ká tó wá sọ pé the nation at large so a lot of correction wà tá a ní láti ṣe this is a big slap a ti mọ̀ pé bàbá Mohbad àti ìyá Mohbad ẹlẹ́sìn làwọn yẹn torí wọn lójútì èèyàn tó bá lójútì náà tó bá lójú tí gbogbo òṣì tó ń ṣe wọn á máa ṣe àbí àwọn kan ló jẹ kó máa dẹ́dí láti commit suicide kíjọba gan wò pé wàhálà ti dé o kí gbogbo èèyàn tẹ̀lé wọn àwọn kan ló ń bá wọn tó fẹ́ fa justice jà àwọn gangan ló ń fèsì wọn wọn ò lè competition against gbogbo àwọn tó wà nínú ilé àti ìyàwó ọmọ bẹ́ẹ̀ wọ́n competition against àwọn tó donate owó fún wọn kọ́ rí justice. Náà Wùmí wá ń bú gbogbo wọn lọ́bìnrin lọ́wọ́ bàbá yín wà lórí hot seat àwọn olóńbá sọ̀rọ̀ ṣe public náà pẹ̀lú ojú ti gbogbo wa pátápátá lójú tì àti ìran bàbá Mohbad àti ìran ìyá Mohbad àti ìran public ẹ̀gá ojú ò tí èmi o ojú òdẹ̀ ní tì mí torí pé àwa ẹnu wa rùn ojú ò ní tì mí o ojú ò tì mí kò tù mí rárá ìran jòsí àtàwọn tó ń ṣàìdí ẹ̀ lójú tì kò sí kankan tójú fi tì mí. ẹ ṣeun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ Ọlọ́run sọ pé lóun bàjẹ́ pé òun dẹ́nìyàn Bíbélì jẹ́ ká túmọ̀ pọ̀ lọ́run ní àwọn èèyàn títí ẹ̀ nílé ayé yìí òtítọ́ ló sọnù tá à ń wá o ẹ̀sìn là ń ṣe ta sọ pé à ń ṣẹ̀sìn kò sí Ọlọ́run ò nẹ́sìn ṣùgbọ́n tí o bá mọ Ọlọ́run nínú ìwà àti ìṣe ẹ ló máa ń hun àwọn ènìyàn tó máa sọ pé tó máa wò pé ẹni yìí ìwà ẹ yàtọ̀ bí nǹkan tó kọ̀ sí Kristẹni nìyẹn ṣe ni wọ́n rí bí àwọn ọmọ ẹ̀yìn Jésù ṣe wùwà tó pé àwọn eléyìí ó dàbí àwọn eléyìí ti wà pẹ̀lú Jésù rí Kristẹni kékeré Christ like so ìkọ́ tẹ̀mí ọ̀rọ̀ lè tẹ̀mí sọ ní pé àwọn tó gbòdòdó dání ojú òtí àwọn yẹn nínú àwọn fámìlì bàbá Mohbad olótìtọ́ wà ń bẹ wọn ò dá sí ní ìgbà tó lè bá wọn romance òṣì wọn ò tẹ̀jẹ́ dá sí wọn jìnnà sí wọn ṣùgbọ́n ègún ti wà lórí ìdílé yẹn last wọ́n fẹ́ wọ́n kọ̀ ok ọlọ́pàá wo ló máa gbọ́ alọ́ba family tó bá fẹ́ gbọ́ kódà àwọn nìkan ló ń já lọ́ba o àwọn kan já lọ́ba tí wọ́n tán mọ́ ìdílé yìí ṣùgbọ́n ẹrú kan ló ń jẹ́ kán gbogbo ẹrú so ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣòro dàbí pé kí obìnrin kan wà
kó fi gbogbo owó yẹ bàbá ẹ̀ ṣe gbogbo ẹ̀ kó fi rán ọkùnrin kan lọ sí skul kọkùnrin yẹn jẹ́ Shedrack kó wá dìgbà tó jẹ́ kí ó sọjọ́ fún ó wá sọ́lẹ̀ ó wá lọ fẹ́ lò ṣé tọmọbìnrin yẹn bá rí ẹnìkan tó jẹ́ Shedrack kò ní máa ṣe pé ó ti bílí pé gbogbo Shedrack so ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn tó lè máa ṣe sọ pé gbogbo wa Jésù gan sọ pé kò sí ẹni rere ẹni kan rere kan ò sí gbàtọ́ pé lẹ́ni rere ó ní kó má pò lẹ́ni rere ṣùgbọ́n mọ̀ pé ẹni rere lòun èmi gan tún kọ́ ní fáàrà mi pé gbogbo àwa public so ṣùgbọ́n àwọn ẹni rere bẹ̀ public rere bẹ̀ wọ́n mọ̀ pé kò kọ́ àwọn bẹ̀ wọ́n mọ̀ pé yes ó tọ́ ni gbogbo àwọn tó jẹ́ kó sọ̀rọ̀ nínú fámìlì àwọn bàbá Mohbad ló jọ sọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ kó sọ̀rọ̀ nínú fámìlì ìyá wọn ọdẹ ìrawò kí ló kọ̀ yín bẹ̀ ṣọ́ ọmọ yín ni bí àwọn ti public náà jẹ́ sọ pé bàbá lọ́mọ ẹ̀ kú o ṣẹ́yìn lọ́mọ ẹ̀ kú ṣe gbàdúrà kó ọmọ yín kú àwọn wèrè wọ́n jẹ́ sọ pé ṣe gbàdúrà èèyàn tó mú ẹ̀ tó jẹ́ pé ọmọ ẹ̀kọ́ ló ṣẹlẹ̀ sí kí ló kàn ṣèbí abiyamọ ayé ni àtọ̀run tí wọ́n pè ojú mẹ́rin dẹ̀ ló ń bímọ igba ojú ló ń tọ́ ọmọ ẹ̀kọ́ lélẹ́yìí fún gbogbo ọmọ ológo tó bá wálé ayé pọ́ǹtì ẹjọ́ ẹ má bínú pọ́ǹtì tí mo kàn fẹ́ fi kó nílẹ̀ rèé ẹ̀kọ́ lélẹ́yìí fún ọmọ ológo gbogbo ọmọ ológo tó bá wálé ayé tó bá rí ògo lò orí ọ̀fẹ́ ló ní o báwo ló ṣe máa rí ògo lò gbogbo ọmọ ológo kó ṣọ́ra fún fámìlì kó dẹ̀ ṣọ́ra tó bá ti jẹ́ ọkùnrin obìnrin kó bá kọ́kọ́ gbé obìnrin sílẹ̀ àyà ẹ lọ gbogbo àwọn olórin tó wà successful Wizkid gbogbo wọn Davido gan pẹ̀lú ṣé tí ọmọ nìkan ló bímọ fún Wizkid Davido obìnrin mélòó ló ti bímọ fún Wizkid ẹ lọ gbogbo àwọn olórin tó bá ti gbé ọ̀rọ̀ obìnrin sáyà wọn ò lè ṣoríire because iṣẹ́ ayé lẹ̀ ń ṣe iṣẹ́ ayé ni tẹ́ bá ti gbé obìnrin sáyà torí iṣẹ́ aṣẹ́wó dẹ̀ ni orin iṣẹ́ aṣẹ́wó ni kó má kọnu sí obìnrin mi gan máa rí ẹ báyìí obìnrin ó wá lọ gbé obìnrin sáyà tó ti mọ̀ wípé iṣẹ́ ayé ni ẹ jọ gbogbo àwọn tó di gómìnà lẹ́nìí kí wọ́n má lọ bá obìnrin ẹlòmíì obìnrin mi mọ̀ pé gómìnà ń bọ̀ ní community àwọn lẹ́nìí àbí state function kan tẹ́ bá mọ̀ kọ́tọ́ ti máa ṣe sáda pé kó tẹ̀lé lóhùn ìyàwó wọn nígbóná ọ̀rọ̀ ara ni wọ́n ti mọ̀ pé ṣùgbọ́n ọkọ mi mọ̀ mi náà ó ń bọ̀ lé wá bá mi ó ti mọ̀ pé ọkọ gbogbo obìnrin ayé ni tó bá ṣe máa sọ pé ọba bá lórí ohun gbogbo olórin ọmọ kékeré olórin kí ni èjì Mohbad tó ti gbé obìnrin sáyà òun ló pa ọ ọmọ ológo tó bá máa ṣoríire tó bá ti jẹ́ ọkùnrin ọmọ obìnrin tó ọmọbìnrin bá jẹ́ ológo. Prince ṣé yẹn dùn yìí bàbá gan sọpọ́ọ̀tì kó gbóbìnrin ẹ gbọ́ pọ́n ní bàbá gan máa ń mú lọ sórí òkè wọ́n jọ ẹ rí fọ́tò wọn tọ́jọ́ ń yà tọ́jọ́ máa ń lọ káàkiri chọ́ọ̀chì pégbà tí wọ́n máa ń kiri bàbá gan mú kiri tí ó dẹ̀ mọ̀ kó ti lóyún already bàbá yín gangan àbí bàbá yín bọ́mọ yẹn ṣe kò ní bàbá yín. ẹjọ́ mo rí kan tí bàbá yọ àwọn bíi Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ ọmọ yẹn fídíò yẹn ti pẹ́ gan ayò tí jáde mo dẹ̀ wò wípé ṣé bàbá ọkọ lélẹ́yìí tó yan àwọn bíi Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ọmọ ẹ̀ mo ní wọ́n dàfù àwọn ọlọ́wọ́ àgbà wá lọ́wọ́ pásọ̀ Sodom and Gomorrah o bàbá ti sọ pé áńgẹ́lì ti yọ sóhun báyìí áńgẹ́lì ti yọ sí bàbá báyìí bí bàbá ṣe máa tóbi tó ẹ mọ̀ pé ẹ̀tọ́ làwọn èèyàn láìkì tí bàbá bá jẹ́ èèyàn Ọlọ́run ṣe rí èèyàn Ọlọ́run ò lè jẹ́ kán gan wọn ò lè gan orúkọ Ọlọ́run mọ́ lára naturally kí bàbá yẹn bá jẹ́ èèyàn Ọlọ́run wọn ò lè fìyà jẹ nítorí gbogbo kiri ló ti máa rí táti fàdúrà lè dànù tó bàbá yẹn bá wá èèyàn Ọlọ́run kò bá jẹ́ ní ìbílẹ̀ kò bá jẹ́ ní mùsùlùmí kò bá jẹ́ ní èèyàn Ọlọ́run mẹni tó sòun Ọlọ́run ò lẹ́sìn o
sà kí ló fún yín láṣọ́ránsì pé bàbá Mohbad lè ríran kí ló fẹ́ yín láṣọ́ránsì. òun mo ṣe sọ wípé kò ń ṣèyàn ọlọ́run ṣé nǹkan bàbá tí mo Mohbad sọ tó jẹ́ nìyẹn pé pé kò ń ṣèyàn ọlọ́run ojú táwọn ti ojú inú wọn ti fọ́ ojú ẹ̀mí wọn ti fọ́. òun lèmi sọ fún yín pé kò ń ṣe èèyàn wọ́n ti ọlọ́run láwọ́ tó bò bá títí jẹ́ tí omi èèyàn òbó ti ọlọ́run di ní ojú wọn. tòótọ́ tó bá wá jẹ́ èèyàn ọlọ́run ní tòótọ́ tí ó bá jẹ́ èèyàn ọlọ́run ní tòótọ́ tí kinní yẹn bá ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ṣìní yẹn gbogbo àwọn tó mọ̀ nípa kinní yẹn kò ní dádì ẹ sáré jẹ́ kiri. gbé yín dé bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ dádì ẹ ti gbàgbé pé bàbá Mohbad sọ pé òun lálàá òun wá rí àwọn èèyàn kan tó fẹ́ yin ìbọn ó ní instead tí ìbọn yẹn máa fi bà òun kò dọ́ọ̀jì ẹ̀ ni ìbọn yẹn dẹ̀ bá ẹni tó wà lẹ́kọ̀ọ́ ẹ bàbá Mohbad ò ní gbálẹ̀ kù sí. ṣé èèyàn ọlọ́run nìyẹn ṣé ti gbàgbé ni. ṣé ọmọ lèèyàn ọlọ́run máa fi ṣé ọmọ lèèyàn ọlọ́run fi rúbọ ẹ jọ̀ọ́ ṣé ọmọ lèèyàn ọlọ́run fi rúbọ ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ wò náà bẹ́ẹ̀ òun mo ṣe sọ fún yín pé ó ti sọ wípé áńgẹ́lì tìtú yọ sóhun sìn bí ògo òun ṣe máa tóbi tó bóun máa ṣe náwó sí ẹ mọ̀ pé àwọn fake ni àwọn èèyàn máa ń like so àwọn èèyàn ti tún believe well pásítọ̀ kẹwù. so irú àwọn yẹn àwọn tírú àwọn yẹn bá wá preach fún èmi máa pè wọ́n mọ́ra pé mo fẹ́ sọ̀rọ̀ sí wọn létí ni mo fẹ́ tàṣírí kan sí wọn létí bá gbáwòrán wọn mú àjọ máa kúnlẹ̀ níwọ̀n nímọ̀ èèyàn tó ń tẹ́wọ́rọ́ ara wọn tí bá sọ́lẹ̀ àkèrè tó máa sá ó lè pásítọ̀ kankan ò lè parọ́ fún mi wòlíì àfáà kankan ò lè parọ́ fún mi babaláwo kankan ò dẹ̀ lè parọ́ fún mi nítorí fúnra mi ti mọ̀ títọ́ dẹ̀ ti sọ mí di òmìnira ìgbà tí mo ti mọ̀ nǹkan tó mo mọ̀ tún mo mọ̀ sí gbogbo wa la mọ̀ nǹkan tó jẹ́ nǹkan rere gbogbo wa la mọ̀ nǹkan tó jẹ́ nǹkan burúkú nítorí pé àfẹ́ ka bíbélì ni tó bá ka bíbélì wàá mọ ọ̀tún wàá mọ̀ sí torí wọ́n kọ́ ní Yorùbá wọ́n kọ́ ní English èdè tó bá wẹ̀ kọ́. kí tó gbàgbé question yìí àní kí tó gbàgbé question yìí síta tẹ́ni ẹjọ́ báwo ni Mr. Muiwa ẹ̀ báwo ló ṣe wọnú justice for Mohbad yìí nítorí nǹkan tí mo ṣe béèrè ni pé ṣé nígbà tí ìyá àti bàbá tó bí bàbá Mohbad kátẹ̀sọ́pọ́n ti kú ṣé bàbá Mohbad wọn ò ní ẹ̀gbọ́n níwájú tó jẹ́ same father or same mother or kójọ́ ọmọ ọba kan ọmọ ìyá kan àbálọ yẹn sọ ṣé wọn ò láàbúrò lẹ́yìn tó fi jẹ́ pé níyàn ẹni tó wà l'Amẹ́ríkà lọ́wọ́ lọ fi ṣe power of Anthony tó jẹ́ wípé wọ́n mọ̀ pé. ẹ jẹ́ kí n lọ ọ̀rọ̀ màá lọ ọ̀rọ̀ búkì fún yín màá gbé yín débẹ̀. ẹ jọ̀ọ́ báwo lẹni yẹn ṣe báwo ni Muiwa ẹ̀ gangan ṣe wọnú justice yìí gan torí àkàndéédé rí i pé Muiwa kan àkàndéédé. màá gbé yín débẹ̀ bí ọ̀rọ̀ Bùkọ́lá wọ́n ti rí ní ọ́fíìsì wọ́n fẹ́ pawó wọlé